أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين. اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا محمد نور الدارين وروح الكونين ووارث الثقلين وعلى آله وأصحابه حق قدره ومقداره العظيم. آمين. adúpẹ́ fún Ọlọ́run ọba ẹ̀yin Ọlọ́run ọba lógo àlékún kí àlẹ́ Ọlọ́run àlékún gẹ̀rẹ́ Ọlọ́run bá fi jíṣẹ́ fún ọ̀sẹ̀lá Muhammad sallallahu alayhi wa sallam alladhi ballagha risalata rabbi wa adda al-amanata wa nasaha al-ummata. Ànábì tọ́lọ́run ọba ránṣẹ́ tó sì jẹ́ iṣẹ́ náà dógóńgó gbogbo wọn fún sọ́tọ́lọ́run ọba gbé fún Ànábì jẹ́ bọ́lọ́run bá ti rán. Bí ẹ bá tààtà tó bá níbi bá ti ṣe yìí àwọn àgbàlagbà ní a fi àbá kékeré gba ńlá nù ìwà mọ́dún aládàá rẹ̀ o. Allahumma amin. wọ́lá àjọ kan rẹ̀ wọ́lá àánú rẹ̀ ọjọ́ ọdún. lawla al-ulama'u la sara an-nasu kal-baha'im. àwọn àfáà wa ló jí kọ́lọ̀ ọba ìyàwó náà kú nínú àwùjọ àwọn ẹranko. lọ́wọ́n àfáà wa bẹ̀lẹ́ torí àfáà àgbà Sheikh Muhammad al-Jami'u al-Labib Tajul Adab lọ́mọ sábà kí àfáà bá gẹ wọn. Allahumma amin. bàbá wa àgbà Mawlana Sheikh al-Mufti al-Awwal Muhammad Kamaluddin Habibullah al-Adabi musa kí àfáwà. Bàbá alágbàgì, bàbá wa àgbà Àgbàrígìdómà, bàbá wa àgbà Lágége, àfáwà gbónítàdá lánàá, bàbá wa àgbà Sheikh Abdul-Ghani Abdullah, gbogbo àwọn ẹni ọlọ́wọ́ bá bẹ́ẹ̀ kọ́dà bàbá wa àgbà lójú táyé ibi títí ń bọ̀ láti jẹ ẹ̀ta lánàá láti jọ títí ń bọ̀ ọmọ sàbá kí ogun bá gẹ wọn. Allahumma amin. ẹni bá lọ ẹni ní kù wọn tó kú dáa ní àlùbáríkà wọn lọ́wọ́ ń járí wọn pẹ́. Allahumma amin. látòrí àbá Khalifatul Adabi yìí ọlọ́mọsà járí àfàwà pẹ́ wọn. ọ̀lẹ́jẹ́ àgbà tó nínú ni bàbá wa gbóńtàdá lónìí àwọn àfàwà àgbà lágbòrò bàbá wa àgbà lójú táyé lónìí ọlọ́mọsà járí bàbá pẹ́ o. Allahumma amin. la ilaha illallah wala àmín. àfàwà mi àgbà Sheikh Muhammad Kamaluddin Safiyullah Kamaluddin ọmọsà járí àfàwà pẹ́ o. Allahumma amin. gbogbo àwọn afáwà jákèjádò ayé tá a máa jẹ àlùbáríkà wọn táwọn ẹni Ọlọ́run bá fi wọ́n lẹ̀ tí wọ́n ń rólé fún wọn lọ́n dákun bá járe nìkan kan wá pẹ́ o. Allahumma àgbọ̀lọ̀ amin. ma sha Allahu la quwwata illa billah. Illallah. ètò yín tó wà ní àgbóyè ẹ̀sìn Islam bí ti máa wá sí ojú ìran wa o tí sì máa wá sí etí ìgbọ́ wa ní gbogbo ọjọ́ Jímọ̀ ní dídí aago 8 ságo 9 Nigeria time inshallah. wọn là tún gbọ́ yìí o Ọlọ́run kọjú ọjà rí níta pè lágbóyè ẹ̀sìn náà Ọlọ́run já máa rí ń bẹ́ẹ̀. Allahumma amin. ma sha Allahu la quwwata illa billah. My Naija latest Islamic lecture Ọlọ́run dákun jọ ọjà rí iléeṣẹ́ náà Ọlọ́run dákun mọ́jọ dojú Allahumma Ọlọ́run mọ́jọ amin. dojú délẹ̀ Allah. wala la ilaha illallah. gbogbo àwọn aláàánú wa pátá Ọlọ́run aláàánú nìwọ náà o bá a ti ń ṣe yìí àwọn kan lọ́lọ́run gbé dìde sí wa tí wọ́n náà nífẹ̀ẹ́ rọrùn torí pé gbogbo ẹ̀ ló ti ní ìdìnáwó báyìí gbogbo ẹ̀ ló ti ní ìdìnáwó kí ẹ mọ̀ wọ́n báyìí owó ní ọmọ já àwọn kan wá náà àpàrẹ sí báyìí ọlọ́mọsàbà àwọn lọ́wọ́ o. Allahumma amin. ma sha Allahu la quwwata illa billahi al-aliyyil azim. Illallah. àwọn àfáà wa àgbà tá a gbé wá fún wa lónìí bàbá wa àgbà Lágbàjì lẹ́ ń wò yìí o bàbá wa àgbà Lámínígun lẹ́ ń wò yìí o bàbá wa Tatúnigin tó dákọ bàbá wa ń Pàkátà lẹ́ ń wò yìí o bàbá wa àgbà lójú táyé lẹ́ ń wò yìí o ìgbà yẹn tí ń pè mí jákèjádò ayé pé bàbá wa ní màá sọ̀kalẹ̀ nígbà dí òrí bẹ́ẹ̀ ni bàbá wa àgbà ní màá sọ̀kalẹ̀ nígbà dí òrí àwọn lẹ́ ń wò yìí o wàláhì àwọn lẹ́ ń wò yìí bí yẹn bá lójú inú ẹ máa rí bàbá Lágbàjì lára wọn ẹ rí bàbá wa ìmọ̀sọ̀kalẹ̀ nígbà dí òrí ilé ìbàdí òrí táwọn yìí ibẹ̀ náà ní ilé àfáà wa àgbà Sheikh Abdulmajid Sheikh Dawud àfáà ńlá ẹlẹ́hà ilé ìbejì ọlọ́mọsà járí àfáà wa pé Allahumma amin. àmín. àwọn bàbá lẹ́ ń wò yìí bàbá wa àgbà Fadilatu Sheikh al-Alimul Allama bàbá wa Alhaji insha Allah ló wọ́n fi kún fún yín ló fi kún fáwọn náà ọlá àníyàn tó mọ́ tàbí ṣe fún yín ma sha Allah la quwwata illa billah. bàbá Sheikh Murtado
ojú táyé gbogbo ẹni tí ń jẹ̀ràn yín bàbá ẹ sálámà sílé kí gbogbo ayọ́ gbọ́ ẹ sálámà sílé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Bàbá àgbójú táyé Sheikh Murtado tí gbogbo ayé tí ń jẹ̀ràn ni àwọn ni wọ́n ti sálámà sí gbogbo léèní. Insha Allahu rahman bàbá wọ́n ó ṣe ìtẹ̀síwájú ọ̀rọ̀ fún wa kó tó di pé àwọn ìbéèrè ọmọ wa wá ní ọ̀kọ̀ọ̀kan sí wa. Èyí labalẹ̀ lẹ́ẹ̀kejì nípa àlùwàlá ṣíṣe nínú ìsìlámù tá a ti ń bá bọ̀ wá láti ìjẹ́ ẹjọ́ a lè parí ẹ̀ńjọ ẹ̀jọ́ níbi a ti sùn jẹ́ ẹjọ́ wọn ní sunanul wudu'i àwọn ìlànà nábì tó wà níbi àlùwàlá ṣíṣe. Bàbá ẹ̀ sì ti jíwájú fún wa tẹ́yìn ń ké ń pè ní mọ̀kọ́dímà gbígbèrè náà máa wá lẹ́yọ kọ̀ọ̀kan ọlọ́mọsàdé yín pé bàbá kó tó di pẹ́sì mọ̀kọ́dímà nọ́mbà tẹ́ máa pèsè rè o ó ti wà lójú pílásífọ̀mù náà insha Allah *2347067436122 insha Allah bẹ́ẹ̀ ni tó bá lọ́n bá ní orí ọ̀fẹ́ àti ìpè wọlé tí pípè wọlé náà máa jẹ́ 8:45 Nigeria time tó bá tún kù 15 minutes to 9 insha Allah àsìkò náà la máa gba kọlù wọlé fún ìbéèrè lọ́kàn ọjọ́ kan nípa ọ̀rọ̀ àlùwàlá látàyànjú lọ́wọ́ yìí náà ni àbí ẹ̀ bá ní nǹkan mi tó rú lójú nípa ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀lẹ́tọ̀ àti béèrè á sì mọ̀ fún wa pé gbogbo ohun tó bá wá béèrè tọ́lọ́wọ̀n bá ti ní á ní màá ń pa rẹ̀ lónìí àwọn àfọ́ọ̀lọ́ lè wádìí ẹ̀ fún wa á máa gbọ́ níjọ́ mẹ́jọ insha Allah. bàbá wa fọlẹ́ tafaddal mashkuran mahajuran min Allah wa minni khassa. lẹ́ẹ̀kan sí ọtún kí gbogbo ilé pẹ̀lú gbólóhùn ọ̀dà tí àwọn afáàní kìí kílẹ̀ ayyakumullah ọdún tún lé kílẹ̀ kan sí bí àwọn afáàsì pamílà àṣẹ́kẹ̀ gbólóhùn tí a máa fi kíra wa lálẹ́ jẹ́nà insha Allah ọlọ́nkọ́ ka èmi àtẹ̀yìn náà kún ara rẹ̀. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi ta'ala wa barakatuh. síwájú innal hamdalillahi nahmaduhu wa huwa ahlul hamdi wa mustahiqihi Allah hamdan yafdulu ala kulli hamdin ka fadlillahi ala khalqihi. Allahu akbar. والصلاة الله وسلامه على خير خلقه صلى الله عليه وعلى نبينا آله ومولانا وسيدنا وسلم ونبينا وحبيبنا صلى محمد الله عليه صلى الله وسلم عليه وعلى آله صلى الله عليه وأصحابه وعلى آله وإخوانه وصحبه وخلانه آمين يا رب. آمين آمين يا أما رب. بعد آمين يا رب. àfi ìtawí ìdúpẹ́ fún Ọlọ́run ọba الحمد لله رب العالمين. bá a ṣe kí Ọlọ́run la tó ń wá àlékún kẹta ń wá látàná tá a sì máa wá títí lọ láfa nàbẹ wa صلى Muhammad الله عليه وسلم. sayyidil wujudi Ọlọ́run mọ sábà wà àlékún kí a nàbẹ wa Muhammad. آمين صلى الله عليه àwọn وسلم. látà nàbẹ wa Muhammad àwọn àfa àwọn ọbẹ ṣe kà wọn lọ látẹ̀ẹ̀kan صلى ní الله العظيم. inú mi ń dùn ara mi inú mi sì ń dùn ara mi tó ń yá أستغفر الله àmì العظيم. tó máa sọ torí àsìkò wa نعم. èmi ò tún ní lè máa rìpítì rẹ̀ bẹ́ẹ̀ mọ́ ṣùgbọ́n èmi náà tó ń gbẹnu yín kí wọn bẹ́ẹ̀ أستغفر الله العظيم. gbogbo àwọn ẹni Ọlọ́run tí wọ́n ti lọ látàná آمين. al-ulama'u siraju ummatihim الله أكبر. fil inarati wa tabdid adh-dhalami لا إله إلا الله. àwọn ni wọ́n ń kó kùnkùn lẹ̀ tí wọ́n ń fi mọ́lẹ̀ rọ́pò gbogbo kùnkùn tán bá nílùú kọ̀ọ̀kan lórílẹ̀‐èdè kọ̀ọ̀kan àwọn àfààná kókó ń bẹ wọ́n wá fi mọ́lẹ̀ rọ́pò Ọlọ́run ò gbogbo ibi tí gbogbo wọn wà àwọn tán wà lóde ọ̀run nù wọn má jẹ́ wọn ó rí òkun láyé o آمين يا má رب. jẹ́ sáré wọn mọ̀ nírò òkùnkùn آمين يا رب. má jẹ́ àwọn gangan ó mọ̀ nírà ń bẹ̀ آمين يا رب. báwo la bẹ́ẹ̀ gbogbo àwọn tí wọ́n wà lórí ilẹ̀ yèèpẹ̀ Ọlọ́run ò tán wà lórí yèèpẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí bàbá àgbàlagbà di tèmi دام الله bàbá حياته. àgbà nímàsìngbà tèmi دام الله حياته. bàbá àgbà lágége tèmi دام kíkà الله gbogbo حياته. àwọn àfa wa débi tí àwọn tí wọ́n tún ṣe àwa bàbá الله àgbà lóbi táyé حفظه bàbá الله. wa àgbà onítàdáwà حفظه الله. gbogbo àwọn ẹni Ọlọ́run lápapọ̀ ما شاء الله. àtàwọn kúlẹ̀ àfa èèyàn fẹ̀lẹ̀ àrùn àtàwọn tó gbéṣẹ́ wọn dání الله. Ọlọ́run ò dákun má dákun láti gbogbo wọn آمين يا ọlá رب. pé wọ́n ń ṣe tiẹ̀ mọ́sàn bá wa ṣe tiwọn آمين. bá ṣe wí máa bá wa fi kún sọ̀rọ̀ wọn Masha Allah. al-haqqi la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. bàbá wa ẹ ṣé púpọ̀ ẹ ti kulẹ̀. Masha Allah mo wá kí èyí náà bàbá ayakumullah ẹ tọ́ sí kí púpọ̀ inú àwọn tí wọ́n ń bà dáadáa bọ̀ láàmàlẹ̀ yìí náà wà ọlọ́mọdé ẹ̀mọ́ ní ọ̀dà haqqi la hawla wala quwwata illa billahi ayakumullah. jazakumullahu kulla khair. ọlọ́mọsàbà dúpẹ́ fún yín bàbá ọlọ́mọsàbà sẹ́yìn lẹ́sìn olórí. àfáà wa àgbọ̀lójú táyé lẹ́ ń gbé yìí Sheikh Murtado Ojútáyé ọmọ àwọn ẹni Ọlọ́run ọmọ àwọn ẹni Ọlọ́run bàbá ẹ jókòó dáadáa kí ó gba yọmọ rújú yín dáadáa
ẹ jókòó dáadáa bàbá wa wọ́n ti sọ̀rọ̀ nípa àlùwàlá fún wa tó kù wọ́n kí là ń pè lálùwàlá kí Ọlọ́run bá sọ ń parẹ́ kí là Nábì sọ ń parẹ́ kọ́dà àwọn kọ́ wa lẹ́kọ̀ọ́ tó pọ̀ débi wípé àti mọ ọ̀ràn àlùwàlá ń jẹ́jọ́ àwọn súnà tí ń bẹ ń bẹ àti mọ̀ ẹ́ àwọn nǹkan kọ̀ọ̀kan ló wá kù tá a fẹ́ mọ̀ ń pa àlùwàlá bẹ̀rẹ̀ látòrí ní táwọn afá ń pè ní makruhatul wudu àwọn nǹkan wo gan-an làwọn afá àwọn ní abéèrè pé nǹkan wo gan-an la kọ̀ táwọn afá ní ẹ má débẹ̀ o bẹ́ẹ̀ bá ń ṣàlùwàlá o ẹ má débẹ̀ o ẹ má ṣèyí o ẹ má ṣèyí o ẹ má ṣèyí ń bi àlùwàlá yín bàbá ẹ là wá lóye lórí ẹ̀ nínú tọ́lọ́wọ́n bá fi mọ̀ yín kọ́lọ́wọ́n bá má bí ẹ̀yìn náà lójú kan kọjá má ga sí. akramakumullah. حياكم الله مكي وقام الشيخ شيخنا مولانا الشيخ عبد الغفار ما في يوم لا ما استغفر الله العظيم امين mo ní kí gbogbo jàmáà lápapọ̀ àbá akínyìn kú iṣẹ́ Ọlọ́run استغفر الله العظيم láti bí fara'idul wudu'i ibi sunanul wudu'i wọ́n yanjú gbogbo ẹ̀yìn gbogbo ẹ̀ náà ti bá wa yanjú alhamdulillahi rabbil alamin fa magaji zumara ló yanjú ẹ̀jẹ̀ tó ayakumullah Ọlọ́run sàjára àwọn afá wa pé haqqi la hawla wala quwwata illa billahi al-aliyyil lẹ́ni ẹ̀ ń bèrè yìí pé ní kí ni makruhatul wudu'i kí ni àwọn nǹkan tán kọ̀ fún wa táwọn mùsùlùmí tá bá ń ṣe àlùwàlá lọ́wọ́ ká má débẹ̀ ká má ṣe rárá nínú rẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tí àwọn àfáà sọ tí yàbá máa sọ yóò máa jẹ́ nǹkan tí àwọn àfáà kọ́ wa náà ni a sì máa sọ pé àwọn àfáà sọ àwọn àfáà sọ àwọn àfáà sọ ìyún lọ́wọ́ àbúráwò lè dín mọ́ àwọn àfáà tó lọ́hùn àwọn alimu rabbani àbáwá abúlé yìí mẹ́sìn pẹ̀lú ọ̀rọ̀ òun bẹ́ẹ̀ sí bá mi yàn ọba ní alijahalu da'un qatilun wa shifa'uhu amrani bit-tarkibi muttafiqani. La ilaha illallah. àbá ní àìmọ̀ kan ń tà àmọ́ tí òye wa ń lọ́rọ̀ ẹ̀sìn wa àrùn kan ni tó lè ṣekú pààyàn bí ó bá pa ẹ̀mí èèyàn yóò pa ẹ̀sìn mọ́yàn la. láì màkánná. tó wá lè yanjú rẹ̀ ọ̀rọ̀ méjì ni ọ̀rọ̀ méjèèjì ni ó sì takora wọn ọ̀fẹ́nu sọ̀kan ọ̀yìn náà sún min al-Qur'ani aw min sunnati. sallallahu alayhi wa sallam. àbá wa yanjú rẹ̀ wọ́n á fi sún min al-Qur'ani aw min sunnati ọ̀rọ̀ yìí náà wá fi parí rẹ̀ wọ́n á fi wa tabibu dha kal-alimu rabbani. ẹni tí ó wàá sáwòsàn rẹ̀ tí ó máa jẹ́ tabibu al-alimu rabbani àwọn làwọn àfa àtọ́lọ́run tá a máa dákọ̀ wọn ipe àwọn àfa wa sọ báyìí àwọn àfa wa sọ báyìí nípa makruhatul wudu'i lábẹ́ àsìkò wọn ni pé nínú nǹkan táwọn àfa kà fún wa ń bẹ wọn ni tarku sunnatin min sunanil wudu'. tarku sunnatin min sunanil wudu'i. bẹ́ẹ̀ni nínú nǹkan tí àwọn àbá wa kọ́ wa ní tán ṣàlàyé fún wa níjẹ̀ẹ́jọ́ tá a gbọ́ ni pé wọ́n ti ṣàlàyé àwọn sunanil wudu'i fún wa gbogbo àwọn kan tó wá kà fún wa yí pé èyí ni súnà nẹ́bì èyí là nẹ́bì wí èyí là nẹ́bì wí èyí là nẹ́bì ní a ṣe nínú àlùwàlá kí ẹ wá mọ̀ yọ̀kan kó ń bẹ̀ fúnra rẹ̀ wọ́n ní ìṣe o wá lóhun ò ṣe màkìrò ọkọ̀ àwọn àfa àkọ́ púpọ̀ ká má pèjú ìwé méjì wá tọ́ra àwọn àfa àti wọ́n ti àyàkùn tọ́ra àwọn àfa àti sọ púpọ̀ nínú rẹ̀ ní ìjẹ̀jọ́ wọ́n ti sọ àwọn súnà lè wò lóye fún wa lápèjúwe al-istinshaq fífa omi símú ká fa omi símú wà jádìbò lìmọ́ yí filham ká fa omi sí imú ó dùn mí láti wí eléyìí síwájú torí inú nǹkan tí àwọn èèyàn wa máa ń ṣe mistake púpọ̀ ń bẹ táwa mùsùlùmí máa ń ṣe mistake rẹ̀ púpọ̀ ìròyìn láàyè òun eléyìí wa ká fa omi símú níbi tá a bá ti ń sàlùwàlá bẹ́ẹ̀ ṣe wí ìwọ̀n ẹlòmí ò rò pé ní ká fi omi sí imú lọ́kẹ́ sáà ti fomi sí ibà ń sàlùwàlá lọ bí kálukú ṣe máa ń ṣe náà wá ṣe báyìí ọ̀fẹ́ kọ́ pọ́n àyà kan lọ èyí ń làwọn afáfi wa ń sọ fún wa yí pé ní kò ní pa wa lérí ká fà á símú ni torí tàbá fà á símú ta kàn láà fi símú qad tarakna sunnatan min sunanil wudu'. لأن جذب الماء في الأنف سنة من سنن الوضوء. ọ̀kan nínú àwọn súnà Nábì wa Muhammad lọ́kọ́ wa níjẹ̀ ẹjọ́ nìyí wọn ṣe. kọ́dífà kọ́dínà súnà tàbí wudu' èpè tá a bá ti wá ṣe láyè fi omi símú àti fi súnà kan lẹ́nu. tó bá wá mú àti fi súnà lẹ́ àti bọ́ sínú makruhan min makruhatil wudu'. akramakumullah. àti bọ́ sínú nǹkan tí wọ́n kọ́ nínú àlùwàlá. kí a sàlùwàlá kọ́ máa fa omi símú rẹ̀ àwọn àfáà ní akọ̀ torí pé súnà Nábì Muhammad. ọ̀kan náà àwọn àfáà àgbà Sheikh Yahya al-Qurtubi rahimahullah ta'ala ó ní wà madmidil fama thumma istanshiki
madimidil fama thumma stanshiki Naam. wani wadum ala istintharihi wa haqqiqi dum ala istintharihi wa haqqiqi akramakumullah. ń ṣàlàyé fún wa yí pé ní tí wọ́n bá ní kó fomi yọnu lóòótọ́ Naam. amúrú nù mádìmídì bẹ́ẹ̀ tẹ́ kọ́ láti fi mádìmọ́dọ̀ Azzakumullah. wá fomi sí múná Naam. súnà Ànábì náà ń kà fún wa lọ Naam. wọ́n sì kà fún wa níjẹ̀jọ́ Okay. wọ́n wá ní wádùn alásìtẹ̀ntàrí wà máa tó bá ti ń fà sí mú yá ajé ó mọ́ ọ lára dún ní máa ti máa fatẹ́gùn fẹ́ jáde padà Okay, kọ́mọ́ gbé lọ. kọ́mọ́kàn gbé lọ wà hákìkì àbáwá fi yíò parí ọ̀rọ̀ rẹ̀ kìí ṣe kí wọ́n fi ń kọrin pé wọ́n fi ṣe kọ́fíà orin kọ́ pé nígbà tí lè jẹ́ ìstẹ́ǹṣìkì nítorí náà wájẹ́ wà hákìkì kó lè rí bákan nǹkan náà kọ́ kìí ṣe pé wọ́n láìmù tí wọ́n fẹ́ sọ fún wa ni pé hákìkì ṣe lóòótọ́ nǹkan tí wọ́n wí omi fífà símú wọ́n mọ̀ báwọn èyí ṣe lóòótọ́ má tara rẹ̀ má kàn fomi má fi omi símú fa omi símú fa omi símú wà hákìkì ṣe tòótọ́ akramakumullah wọ́n ṣe wí wọn tí wọ́n fẹ́ ká rí mú bí ọ̀rọ̀ yẹn ni okay sir àbáwá Yahya al-Qurtubi èyí wọn àkàwé kan rahimahullah bi rahmatil wasi'a àwọn afáwọn sàlàyé fún wa nínú rú ẹ̀ náà nínú nǹkan táwọn afáwọn sàlàyé fún wa níjẹ̀ẹ́jọ́ bí sunan al-wudu bí al-iqtisad fil ma'i fil ma'i bẹ́ẹ̀ ni Islam dáa púpọ̀ kìí sowó nìkan náà máa ń fi súná sí kọ́dà omi mo ṣe tó ń gbé omi òkúkú wọ́n wa ó tún níwọ̀n tó wọ́n sí nígbà tó fẹ́ wẹ̀ nígbà tí yẹn fẹ́ wẹ̀ dé omi tí yóò tẹ́lómi wẹ̀ lẹ́lómi fi sálù àlá ìyún ọ̀dá nù sọ́dá akọ̀yún náà ilẹ̀ ní ìṣẹ́rọ́ọ̀kù ó di méjì àwọn àfá akọ̀yún náà ó di méjì ìyún àrígbé súnà tún òní al-iqtisad wa tariku al-iqtisad yóò máa mú wa lọ síbi israfu al-ma'i wa israfu al-ma'i fil wudu'i makruhun Allah torí pé qad tarakna bidhalika sunnatan min sunan al-wudu' àti fi ń tá a ṣe ń gbéjú súnà kan jù sílẹ̀ nù akramakumullah èyí wọn ni ká sú omi lò ká sọ omi lò níwọ̀n tó wọ́n sì ó má pọ̀ jù ọmọ kéré jù nínú makiru ayatul wudu yìí tẹ́ sàlàyé fún wa ẹ̀tì yọ kan bẹ̀ báyìí ẹni tẹ́rù kò súnà tí min súnà nínú wudu yìí àkọ́kọ́ nù naam wá sí nínú nǹkan tí àwọn àbá tó ń yé wa pé makiruhun láàmà pé kí wọ́n kọ̀ ká síta bá ń sàlù àlá lọ òun ni as-siyadatu fil a'dha'il maghsula الزيادة في الأعضاء المغسولة أكرمكم الله على 3 مرات أيامكم الله بين الزيادة في الأعضاء المغسولة على 3 مرات مبادئ يكبر 3 مرات بين nínú àwọn oríkì tí wọ́n ní ká máa fọ̀ tọ́lọ̀ ní ká máa fọ̀ ní mẹ́ta àwọn lọ lè fọ́ ti ìyẹn wá lè fọ̀ ní 4 ẹ̀rọ báyìí makirohun àwọn àfáà aláàkọ́ kọ̀ púpọ̀ wọ́n ní ká fojú lẹ́ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ ni àwọn ká yọnu lẹ́ẹ̀mẹ́ta ká tún sẹ́kẹ́ ká fọwọ́ lẹ́ẹ̀mẹ́ta ká fọ ẹsẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ọwọ́ ní mẹkáníìkì ni mí o mọ́dọ̀tí púpọ̀ èyí wá fi wọ́n ní ajé ń gbà tí bọ́lẹ̀ mẹ́rin àwọn àfáà ní ọmọ sí ọkọ̀ọ̀kọ́ wẹ̀ náà bọ́bá ń pọ̀ ọ̀dọ̀ tí àbọ̀ lẹ́gbẹ̀ẹ́ mí lára ọkọ̀ wẹ̀ náà tí ẹ̀mẹ́ta àwọn olè yanjú rẹ̀ ní tó mọ́ ọdá òtù yíò kí ẹ má jò jẹ́ mẹ́ta lọ ọdún méjì azakumullah Ọlọ́run tó ní ká ṣe gbà tí ń sọ lọ ìfún wa pé idha qumtum ila salati faghsilu wujuhakum wa aydiyakum ila al-marafiqi wamsahu bi ru'usikum wa arjulakum ila al-ka'bayn nígbà tó lọ́n sàlàyé ọ̀rọ̀ yẹn lọ àwọn ibi tí ó sọ pé àfọ̀ kò dákọ̀ iye ìgbà tá a fọ̀ sí ṣùgbọ́n àwọn afá múyùn látara annabuwa Muhammad sallallahu alaihi wasallam iye ìgbà tá fi fọ́ ohun ara nabi láti mú títúmọ̀ pa àrísúnà nábi yọkún bẹ́ àríyọkún bẹ́ àwọn ọkùn lọ àwọn kan máa ń bẹ báyìí bá sàrọ̀ láti àwọn àgbè láti bí ká fojú wọ́n bá fojú táwọn afọwọ́ wọ́n bá fọwọ́ tó wọ́n parí wọ́n bá parí táwọn afọ ẹsẹ̀ kọ́lá àwọn kan tún máa pa ẹsẹ̀ wọ́n ní wamsahu bi ru'usikum wa arjulakum máa tún múlẹ̀ alá àìdíyà gúdè wọ́n fásitì ní òjú àkún wà àìdíyà kún tó lọ́run wíwú ẹni tó bá ti kéwú ọlọ́ọ̀já rí pé bàbá ní ẹ̀bá ti kéwú jìrì pé ma'tufun ala alwujuhi wal aidi yóò ṣe ala ru'usi tó bá yẹ pé àbà fọwọ́ pa ní wamsahu bi ru'usikum wa arjulikum lọ́wọ́ fọwọ́ bá sì fọ ojú a sì fọ ẹsẹ̀ náà
ok níbi tí ẹ ti lọ tàbí àní pé bá a ti wá ní àfọ yìí ànábì lójú yìí wá pé ẹ̀ẹ̀mẹ́ta títún wà pé àwọn táwọn pẹ̀lú àwọn ní Al-Qur'ani jù àwọn ni wọ́n máa ń ṣe irú tí mo rí o táwọn máa ń fọ ọ̀bẹ àlọ́lá mẹ́rin náà ni ojú ọwọ́ kápárí káfẹsẹ̀ wọ́n ní kílẹ̀ rí wọn ní Kùránì làwọn ti rí títún wà pé wọn ò sí dáadáa àbí wọ́n sí dáadáa nù ni torí bẹ́ẹ̀ wà bí wọ́n pé mélòó lẹ́yìn máa ń fọwọ́ wọn á ní mẹ́ta níbo lẹ ti rí ọ̀dà nẹ́bì ni ránẹ́bì fílẹ̀ àlùwàlá àwọn ò dáa tó. bàbá wa sì ń gbádùn yín púpọ̀. bí ẹ máa wájú ó lékún tó ju mẹ́ta lọ tánàbọ̀ wa Muhammad wíwọ̀n fahuwa rabbun. wọ́n dá padà sí ni èyí tó lékún bẹ́ẹ̀ ń tara rẹ̀ ló ṣe o lẹ́sàn kan tí wọ́n gbà ń bẹ́. Annabi man ahadatha fi amrina hadha ma laysa minhu fahuwa raddun. Sallallahu alayhi wa ala alihi wa sahabihi wa sallam. Yalla wa Aisha Wallahi alayha. Pé béèyàn bá jẹ́ ó ju tí Ànábì wí lọ kò bá jẹ́ bí àlọ́lá kò bá jẹ́ bí nǹkan míì náà ni hadisi ń wúlò fún. Mo ń bí àlọ́lá tá ń sọ yìí èyí tí wọn ò ní á ṣe òun lẹ́lẹ́ẹ̀kẹrin o téèyàn lè fọ́ ẹlẹ́ẹ̀kẹrin wọn ò ra yọ fún padà ní kò lẹ́sàn kankan tí ó gbà lẹ́yìn níbi tá a ti wá ń ṣiṣẹ́ ládàá kéèyàn tó máa wá ṣiṣẹ́ eré ó tó máa fi lékún èyí òun náà màkèrò akọ ọbẹ̀ kéèyàn ló lékún ẹja wí kan sí màkèrò ká tún wí àsìyádátú fil a'dha'i al-mamsuha على مرة واحدة مكروه. الزيادة في الأعضاء الممسوحة على مرة واحدة مكروها بين زيادة مكروها بين مكروها تكره الزيادة àwọn àfáà kọ̀ ipe ká tún jí ó lékún ju ẹyọ kan lọ níbi àwọn oríkèé tó bá jẹ́ sí ní pé àfọwọ́ pa ni. ok bí èwo la máa pa. bí orí wa tọ́lọ́ ní kan sàwọ́ bẹ̀rù kò sí kan kí wọ́n fẹ́ pa kí wọ́n palẹ̀ kí wọ́n pàjẹ́ kan lọ. ó nígbà tí mo gbọ́ bọ̀ gbé ìgbẹ́ ta sí mi lérí kọ́ wá parí lẹ́ẹ̀mejì àbí kọ́ máa wá rọ́ mi sí kọ́ máa fọ irí nígbà tí ń fọ ẹsẹ̀. màkìrò akọ ọbẹ̀ ní ẹ̀ bá sí lẹ́ẹ̀mejì ẹlẹ́ẹ̀kejì ń tara rẹ̀ ló ṣe wọ́n wá kọ̀ kíyàn máa ṣe bẹ́ẹ̀ níbi àlùwàlá. gẹ́bẹ̀ náà ni alẹ́ẹ̀kẹta tó bá tún ṣe lẹ́ẹ̀mẹ́ta mi rò pé bóun ṣe fọwọ́ lẹ́ẹ̀mẹ́ta tó ń fọjú lẹ́ẹ̀mẹ́ta bóun tó ṣe rí náà lẹ́ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ rárá akọ ọbẹ̀ tí yóò bá parí tí yóò bá ti ní yóò fọwọ́ pa ni kì í ṣe fífọ́lù ẹ̀kan náà ni. bánàbí wa Muhammad ṣe sallallahu alayhi wa ala alihi wa sallam. yìí nínú àwọn makaro hàtàlù odò tí àwọn fà bẹ́ẹ̀ lọ́wọ́ ọlọ́mọsà járí àfa wa pé o ọlọ́mọsà bá san yín ní ẹ̀san olóore àfa ni mọ́ni àmìlà bá nàbí ní lóṣù ibẹ̀ fún wa bímá àmìlà wà bímá àlímà wà rátà Allahu ma lam ya'lam ìyẹn ò lè ní mọ̀tán gbogbo tó túkù tẹ́ tó fẹ́ mọ̀ ní Ọlọ́run fi mọ̀ yín ọ̀rá gbólóhùn wà allama Adama al-asma'a kullaha afọlájú náà ibẹ̀ lọ́hùn kọ́mọ̀jà takójú kan kọ́mọ̀jà lókun mímọ̀ báwa náà o kó fún wa mímọ̀ tó lálùbáríkà wala ma sha Allahu la quwwata kámọ̀ bá gbàgbé nọ́mbà tá a máa pè sínú +2347067436122 inshallah ẹ máa pè wá ní 15 minutes to 9 Nigeria time inshallah ọlọ́mọdé bá dúpẹ́ fún àfa wa nígbà tó ti yàn nàná tá à ń pè ní makiruhatu lòdó yìí fún wa àwọn àkàtà àwọn àfa kọ̀ fún wa ká mọ̀ sí níbi àlùwàlá tọ́lọ́run sì ló yé wa yìí bàbá wa yìí tó tún kù tí ìbéèrè táwọn fi sọwọ́ sí òun ni náà yìí ànáwó kéde lòdó yìí bá a ti máa ń sàlùwàlá yìí náà wọ́n lálùwàlá máa ń bàjẹ́ pé àlùwàlá gẹ́gẹ́ àlùwàlá bàjẹ́ o àlùwàlá bàjẹ́ o àwọn àkàwò gan ni máa wá ba àlùwàlá jẹ́ máa lálùwàlá lára ẹ sáré yàn fún wa bàbá kájà àǹfààní rẹ kọ́lọ́nkọ́ wọlé àlùkò ànìkọ́ bá dúpẹ́ fún yín kí lá ní dá fún yín bàbá bismillah. Aki àwọn àgbàlagbà ní sàfihàn o tí a bá ń sọ ẹ ti parí ọ̀rọ̀ lẹ́ẹ̀kan yìí pé àwọn àgbàlagbà tí wọ́n ń sọ àwọn là ń rí ní kalẹ̀ wọn títa bá ti rí yín àti rí bàbá wọn alájí àgbà títa bá ti rí yín àti rí bàbá alágbà yìí èyí tá à ń sọ yà ń bẹnu àwọn àfa sọ àwọn àfa tún fi yé wa yìí pé ní ń bẹ nǹkan tí máa ń bà lò wà lájẹ nínú nǹkan tí máa ń bà lò lájẹ ń bẹ àlọ́ aláyè ṣe nǹkan tí kì í bàjẹ́ lálá máa bàjẹ́ lèmi àgbémọ́ra láti jẹ́ ẹ̀ta mọ́tò sàlọ́ alá èmi òun lálù àlá látàárọ̀ dalẹ́ ní wọ́n ní kẹ́lẹ́ mi tó wá ní kí ó ti rà àlù aláwà o gbogbo ní àlù aláwà wà lọ́ọ̀yì ẹ̀ ń tà ń sọ yí bàbá ẹ̀rọ ọba àkápẹ́ méjì yóò wá Saudi àwa ní òun láwọn ẹnìkan lẹ́gbẹ̀ẹ́
pé látàárọ̀ báyìí bá sálọ àlàtàṣùgbà tí ó fi dalẹ̀ wọ́n ìka ilé àwọn ìkálàsá gbé ìgbọ́n bí àbáwá ní òun wá fẹ́ bí ní pé ṣé ẹ dákun sáwọn oògùn kan bẹ tí yẹn máa ń lò tálù alẹ́ yìí jáde ẹnẹ́lẹ̀ ń dáhùn sí yóò ẹgbẹ́ àbí bàbá. àlùwàlá máa ń bàjẹ́. ok ọ̀dọ̀ èmi náà máa wọ̀nyàn kan tó jẹ́ sí ni pé náà ìjọ ni wọ́n náà tọ́ ìfà ìsìlámíyà bàwá ìfà ìsìlámíyà náà wà tó jẹ́ sí ni pé wọn kì í tún àlùwàlá ṣe bá kóra wọn jọ láti fi àárọ̀ lápòjú bá dásìkò òun bá tó tábàlẹ́ni jáde nínú wọn tó wọn ò tí ì mọ ìṣesí wọn wọn fẹ́ lè sàrà pé wọlé o ti lálùwàlá kì í tún sọ̀hún gangan ní ọmọ fúnra rẹ̀ kóhun lálùwàlá ó tún bá a mọ̀ ní pé o ti lálùwàlá wọlé ẹ mọ kírun bẹ́ẹ̀ ọlọ́run tí a máa tọrọ àtàwọn tẹ wílẹ̀ kan Kùránì ní àtàwọn bẹ́ẹ̀ lọ ìtẹ́ gbélé yìí ọlọ́run ló yé wa ìtẹ́ gbélé àgbọ́yé ẹ̀sìn ìhun ní ká tọrọ fún ọ̀gbẹ́sìn yé náà gbọ́yé ni ọlọ́run kọ́ mọ́sá sí lórí fún wa nábì ní man yuridillahu bihi khayran yufaqihu fid-din. bàbá mọ́tò wa gangan lẹ́yìn Hayyakumullah láyé mọ́tò wa níbi púpọ̀ yìí Hayyakumullah man yuridillahu bihi khayran yufaqihu fid-din ó mú sáré tù wá bẹ́ẹ̀ni ó fi kí lè tẹ̀lé ó fi jàwábù rẹ̀ tẹ̀lé àbá kò ní gbàjẹ́ fún yín Hayyakumullah àmọ́ alágbàjì gángan ọmọ ọ̀rọ̀ sí. bí ọ̀rọ̀ yẹn ṣe rí nìyẹn bí ọlọ́run bá ní kí n tẹ̀sí yóò yéèyàn tẹ̀ gbé wá fún wa yìí àwọn àdáyé tẹ̀sí tó bá yéèyàn ọlọ́run rore rò tí ọba wá yéèyàn tí yẹn ń bá lọ bẹ́ẹ̀ afurasí gbèsè ayé ń tọ̀ kéṣe ìpìtì ẹ̀ kàn wá lásán báyìí ọmọ ìgbà tí wọ́n já sásán akila haula. wala quwwata illa billah. nàwa akẹ́kọ̀ọ́ lówó yìí àwọn nǹkan tó bá lù àlá jẹ́ tó tún àlù àyà rẹ̀ tí wọ́n sọ ní dẹni tí ó lè tún àlù àlá míì ṣe lálù àlá mọ́ àwọn àfa kì í fún wa lọ́tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n fẹ́ yá lákàyà àwọn àfa àwọn àgbà kan lò àwọn Sheikh Abdul Bari Al-Rifa'i rahimahullahu rahmatan wasi'a. wọ́n ní àwọn pín náà wá kúndùn lè wòlò ìsọ́nà méjì wọ́n ní kọ́ máa jẹ́ ahadathin wa asbabi ahadath ahadathin wa asbabi ahadath wọ́n jẹ́ pé àwọn ọ̀kan ń bẹ nínú àwọn nǹkan tí wọ́n nípìn alákọ̀ọ́kọ́ lẹ́gbẹ̀ẹ́ bíi tí máa ń bá lùwàlá jẹ́ ó kọ tí wọ́n jẹ́ ahadathin ìtumọ̀ rẹ̀ ní àwọn ẹ̀gbin tí máa ń jáde látara rẹ̀ àwọn ní jẹ́ ahadath bẹ́ẹ̀ ni àwọn ẹ̀kọ́ lọ́kẹ̀ òun làwọn àfáà pè ní ahadathin bí èwo ibi tí a wá wí gbogbo àwọn àfáà onímọ̀ náà wọ́n fẹnu ṣọ̀kan ittafaqa al-fuqaha wa jumhuruhum ala anna al-ahadath tubtilu al-wudu'. mo gbádùn yín bàbá. àwọn tí ń bá ti ń jẹ́ ẹ̀gbin ìmọ̀ ń bá lùwàlá jẹ́. gbogbo àfáà wọn panu bẹ́ẹ̀ eléyìí kò sẹ́ni tó lọ lọ́tọ̀. bí ẹ̀gbin ìwúṣẹ́. ìdẹ wá wí sí òun lẹ́bẹ̀lẹ́nu tí wàá ṣọ̀kan tán. ok ẹ̀kọ́ àǹkìlá rẹ̀. pé bí wàtálà fún fi ahadathiyat àwọn nǹkan tó jẹ́gbin. pé hadhihi hadath wa hadha hadath wa hadha hadath yìí wọn ní ikhtilaf tí wàá ṣẹlẹ̀. àwọn àfa àsọmọ alákòjúwe bàbá wa imam malikin almalikiyatu al-itlaq gbogbo àwọn jama wọn àwọn àjọ tí bàbá maliki wọ́n tẹ̀lé ìlànà bàbá maliki wa shafi'iyatu wal hanabila almalikiya wa shafi'iya ittafaqa fi anna ahadatha ìpèsè ń jẹ́ hadathu àwọn nǹkan tó bá lù alájẹ́ tá à ń pè lẹ́gbìn yìí márùn-ún ẹgbẹ́ tí ń jáde lára bá àwọn malikiya àtàwọn shafi'iya ẹni wọ́n ṣọ̀kan lérí tiwọn pé márùn-ún márùn-ún wọn kà ìtọ̀ wá láti ń jáde láti wájú àti tí ń jáde látẹ̀yìn náà fi ṣe márùn-ún ìtọ̀ àtọ̀ ó di méjì báwọn kìnnì kan náà tó mẹ́ta ń pè kò domi ò jàtọ̀ bẹ́ẹ̀ni ní máa ń wá nígbà wo yíò máa ń wá bóyá ìgbà tí yẹn bá àlùwádìí yóò nìyún àwọn afá ń pè yín fún ìtumọ̀ wá tí yẹn bá bóyá tí yẹn bá ń bá obìnrin ṣeré àbí yẹn bá ń lérò ìtumọ̀ wá tí tẹ́lẹ̀ ń kó domi ò jàtọ̀ ní pé ọjọ́ omi níbi kó ṣe lọ́gbọ́lọ́gbọ́ ṣùgbọ́n ọjọ́ omi pẹ̀lú kọ́lọ̀ bí kọ́lọ̀ omi ṣe rí òun náà lòun ó ṣe rí ọjọ́ mi kọjá àtọ̀ ìdí òfin jọ àtọ̀ ni pé kò fi kọ́lọ̀ ọjọ́ àtọ̀ ó fi kọ́lọ̀ ọjọ́ omi ó fi yíyọ̀ ọjọ́ àtọ̀ kọ́ ọjọ́ omi kọjá àtọ̀ àwọn bá mi sọ pé kò domi kọjá àtọ̀ èyí òun tó bá jáde lára rẹ̀ lẹ́yìn àlùwàlá bá àlùwàlá jẹ́ ó di méjì àtọ̀lú ìtọ̀ àtọ̀ gángan bẹ́ẹ̀ni tí ń dọ́mọ bẹ́ẹ̀ni kò jó mọ́ ọjà àtọ̀ ó di mẹ́ta báwọn ìtọ́kẹ́rin rẹ̀ ní àwọn jáde jẹ àwọn ọkùnrin lọ́bọ̀ yá tí yẹn bá súnmọ́ obìnrin tí yẹn bá súnmọ́ obìnrin
ìgbẹ́ ṣe wí sí pòun ní ndọ́mọ. kò yẹ lómi. àyà gbọ́dọ̀ àgbẹ̀rẹ̀ gbọ́dọ̀ ẹ̀yẹ ọ̀rọ̀ náà lẹ́ ń kọ́ àwọn èèyàn bí ṣe ń jẹ́. èyí tó wá kẹ́rin rẹ̀ òun ni albáwùlù àwọn àríhù wal-ghā'it. ok kí ni tùmọ̀ àríhù àti gáàjù. àríhù òun ni iṣó tá a máa ń so. ẹni tó bá so lẹ́yìn ìgbà tó ti ṣàlùwàlá tán àlùwàlá bàjẹ́. al-ghā'it ìgbẹ́ ìgbẹ́ náà bẹ́ẹ̀ ni àwọn ọkùnrin lọ ìgbẹ́ ní jẹ́ ìtú ìgbẹ́ ẹ̀kọ́ wa náà nù ìgbẹ́ ìgbẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ tó bá rí pé òun yàgbẹ́ lẹ́yìn ìgbà tó lálùwàlá ìgbẹ́ tún jáde lára àlùwàlá ti bàjẹ́ àwọn nǹkan márùn-ún yìí ni àhàdá tí àwọn Màlíkíyà àtàwọn Ṣàfi'íyà kan fẹnu kò lélẹ́rí ní jẹ́ àdáfù ṣùgbọ́n àwọn Hanabila tán jẹ́ àwọn ìjọ àbáwá Ìmáàmù Ahmad ọmọ Hanbali azakumullah àwọn làwọn àti àwọn Ahnaf tán jẹ́ àwọn ọmọlẹ́yìn àwọn àgbàlagbà tán jẹ́ ọmọlẹ́yìn Abu Hanifa azakumullah àmín Ahmad àwọn fẹnu kò lérí wípé gbogbo tí wọ́n wí wọn náà àdáfún ní gbogbo ẹ̀ gbogbo márùn-ún ọba lù alájẹ́ ẹ̀gbìn sí ní ọ́ ṣùgbọ́n tó wá kù táwọn fi kún wọ́n ní àdámù záìlú fi dhahiril jasad àdámù záìlú fi dhahiril jasad ẹ̀jẹ̀ tó bá sàn jáde látara tó wá jáde sára yìí tí yẹn rí pẹ́jẹ̀ lọ sàn jáde lára àwọn ìjẹ̀ ní sàn yìí èyí wọn náà ẹ̀gbin làwọn kà sí lọ́dọ̀ Hanbali àti Abu Hanifa àwọn méjì tó fi kún ó wá jẹ́ mẹ́fà lọ́dọ̀ tí ṣé ọyọ kan tó fi kún náà ọyọ kan tó fi kún náà ara ní bàbá ẹ̀yìn ṣé ẹni tó mọ̀ ìyá rẹ̀ lọ́bẹ ni àbí gbogbo ẹ̀jẹ̀ gbà gbogbo ọ̀nà tẹ́jẹ̀ gbà jáde ṣé gbogbo ọ̀nà tẹ́jẹ̀ gbà jáde lára má ṣe wí nù àdámù záìlù wọn yànnà rẹ̀ pé kódà bó ajọ́jú egbò nìyẹn ní ṣùgbọ́n èyí tó wà àgìlábù ní pé kí àmọ́ jáde kọ́ sẹ́ni múyàn kí òun lọ àmọ́ wá sẹ́ni múyàn àìsàn tí máa ń múyàn àmọ́ máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ jẹ́ ọmọ jáde yóò ti bẹ́ẹ̀ jẹ́ ní jáde ní múyì lọ́dọ̀ àwọn Hanabila lọ́dọ̀ àwọn àfà Hanabila àtàwọn Ahnaf àwọn ni ó bá lù alájẹ ó dára nínú àwọn àfà rahimahumullah tájọ́ mọ́ kí wọ́n àwọn ẹni ọlọ́run lẹ́yìn àwọn táwọn sọ̀rọ̀ tó lọ ó tíráfù lọ́ọ̀lù kan ó wá kírun lẹ́yìn ìmáàmù yẹn wá jẹ́ Màlíkíyà wà rọ́ọ̀fàlì ìmáàmù àmúrun wá sẹ́yọ ní imú ìmáàmù wà stamarra ala salati òun sì ń kírun lọ fata'ajjaba alladhi khalfahu ẹni tó wà lẹ́yìn rẹ̀ tó wọ́n sára Màlíkíyà ti pé àwọn Hanabi àbí Hanafu ni wọ́n wá ń ṣe mọ̀ irun mọ́mù yìí ti bàjẹ́ kẹ àlùwàlá rẹ̀ gan ti bàjẹ́ ẹsẹ̀ àmúmọ́sọ́lá ẹ̀jẹ̀ ń jọ àmúmọ́sẹ́ èyí tó ń ṣe kí lọ ti wá àbà tó rà mọ́rún àwọn kàkún hadath Allahu akbar kabira ọ̀dọ̀ sí wọn ìgbà tó wá dé lọ́wọ́ ọ̀dọ̀ wọn wájú fàkọ́tọ̀ salatahu khalfa al-imam òun bá dárun tiẹ̀ ní bá lè dárun kú àgbàlagbà ti bàjẹ́ ìrún lẹ̀ ìgbà tó wá dé lọ́wọ́ sọ yí pé ó wá lè sọ fáwọn àfáà yìí kiri wajatu kadha wa kadha wa kadha tí mo rí mi tí mo lọ ní wọ́n wá sọ fún pé qad sallaita khalfa Imam Malik ẹni tó rí gbogbo ẹni tó bá wò ọ jẹ́ ẹ̀yìn Imam Malik kí ló ti kírun tó lè dárun rẹ̀ àwọn ọ̀ká sí kọ́ bàrún jẹ́ yíwọ̀n ní káwa náà ṣe làákàyè rẹ̀ àwa tá ń bẹ lóde òní táwọn àfáà tó bá sọ pé bákan lọ̀rọ̀ sí rí ìyẹn gbọ́dọ̀ sọ kúkọ́ máa tèèyàn mọ́ tẹ̀lé àwọn àfáà tí wọ́n wí pé ọ̀rọ̀ orí báwọn ṣe sọ yìí ìkẹ́ ni ó máa jẹ́ fáwa yóò sì máa jẹ́ kọ́ Allahu akbar yóò máa jẹ́ ìkẹ́ yóò sì máa jẹ́ ẹ̀kọ́ ìkẹ́ ni ó máa jẹ́ yóò dẹ̀ tó máa jẹ́ kọ́ láfún àwọn àfáà tó dé òní èpè wọn fi ń sẹ́ èpè àti ìdáwàlá alẹ́ part 1 part 2 sọ ìjáde náà yìí tó omi tó ń bọ̀ wá láti bá gbégbúra wa ọlọ́mọsá sànú ọlọ́mọsá fọ̀rẹ̀ sí yíwa fọ́nà máa wájú àmín ya Rabbi so bí àwọn àfáà ti bó ṣe rí nìyí wọ́n wá ń kọ́ ọmọ àwọn pé tó bá ti kírun lẹ́yìn ẹ̀yìn mọ́mù Málíkì àwọn ará Málíkì ẹ̀yìn àfáà wa mọ́ kírun ń bẹ̀ mẹ́jà àrùn rẹ̀ mọ́ tó bá dijọ́ mi. bàbá kìlẹ̀ yẹn tó bá táwọn bá sẹ́ ń bẹ inú rẹ̀ tó ń wá jáde lórí wà lórí bàjẹ́ Abu Hanifa àti Hanbali òtún wáyé náà tó láwọn náà gbà kéèyàn ọjárun lẹ́yìn rẹ̀ yóò kírun lẹ́yìn wọn báwọn náà yóò bẹ́ẹ̀ ni tòun tí mo ti ṣẹlẹ̀ wọn náà ó ní pé iye ìṣẹ́ mọ́tí àbí tàwọn àfáà wa gbúdọ̀ kí bẹ́ẹ̀ ó kírun lẹ́yìn wọn báwọn náà inú ẹ̀kọ́ tá a rí kọ́ nínú
eléyìí àwọn èyí náà ń pè ní àhàdá. bàbá mo káàkiri wí kó fi lè wúlò fáráyé náà ni àti báyé débẹ̀ nísìn àwọn túrùkù tó wà yẹn wà ní àwọn eléyìí sálàfì làwọn eléyìí àwọn eléyìí súfì làwọn eléyìí sálàfì ọ̀wá ní kí wọ́n lẹ́yìn súfì bẹ́ẹ̀ ni ara mistake wàláyé ọwà àwárí ni wọ́n wọ́n gbọ́ akọ́ o àwọn súnnà wọ́n gbọ́ra wọn láàlù súnnà wọ́n làwọn ò ní kírun lọ́dọ̀ àwọn tàbí sáwí àwọn súfì léyìí tí ìsìlámù ò sì fara mọ́ bàbá wa innamal mu'minuna ikhwatun lọ́lọ́mọ bá wí fún wa ìgbọ̀rọ̀ máa ń lẹ́nu o. bó ṣe rí náà nù èyí tó làwọn wí tẹ̀lé pé fa aslihu bayna akhawaykum bọ́ bá lá léébù lóòótọ́ tó kírun lẹ́yìn rẹ̀ tó tún kírun tó tún lè tò lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó wọlé tẹ̀gbẹ́ ẹ̀jẹ̀ lẹ́gbẹ̀ẹ́ lọ́kẹ̀dẹ̀ yóò ló torí túnṣe ọmọ ìyá rẹ̀ mùsùlùmí tọ́lọ́ nípa aslihu bayna akhawaykum tó bá níbi ó kù ṣe ṣàtúnṣe láàrin wọn nígbà tó lò ní kírun lẹ́yìn rẹ̀ báwo ni ṣe dára wà ló máa bàjẹ́ sí fún ni àbó ń ṣépè fún ó tún máa ń lé síbi tí ń bá lọ òun ni ànábì ò ṣe é báwọn kò sì gbé e báwọn kò sí bẹ́ẹ̀ ànábì ò gbé tí kò gbé dá àwọn àwọn ọlọ́mọ sábà dúpẹ́ fún yín ọlọ́nkọ́ mọ́sá fún níbi àdáàfù lẹ́gbẹ̀ẹ́ kan lóòótọ́ ni asbabul ahdath wọn kọ asbabul ahdath àwọn nǹkan táwọn máa ń fa ẹ̀gbin okùnfà ẹ̀gbin àwọn náà wá pín mẹ́rin mẹ́rin làwọn ẹ̀gbin gangan ni bàbá yanjú tá fún wa yìí tí wọ́n ní àwọn kan pè ní márùn àwọn kan pè ní mẹ́fà àwọn tí máa ń tẹ̀lé sáàdì mọ́mọ́ Málíkì àti mọ́mọ́ Ṣáfì wọ́n sọpọ́tì pé márùn ni wọ́n bá ti káwọn bẹ́ẹ̀ ni àwọn mọ́mọ́ Abu Hanifa àti Hanbali náà sọpọ́tì pé márùn ni àmọ́ wọn á fi kà kún ọyọ kan tó fi kún wọn ní ẹ̀jẹ̀ tó bá jáde lára tí bá tí wọ́n sàn ní ara wọn fi kún bẹ́ẹ̀ bàbá bá jazakumullahu kulla khair wọ́n wá kú asbabul ahdath àwọn okùnfà ẹ̀gbin tí máa sọ okùnfà ẹ̀gbin gángan ẹ̀kọ́ wa ń kí wọ́n látara ẹ̀ náà bàbá inshallah láàrin ìṣẹ́jú péréte tó kù ní ìṣẹ́jú mẹ́wàá àbí ká ní mẹ́sàn-án àwọn asbabul ahdath mẹ́rin ni wọn. bá ń tẹ́ ní kọjá ìṣẹ́jú mẹ́wàá o kọjá ìṣẹ́jú mẹ́wàá tí kọ́lù fi máa wọlé gbàlérò tí kọ́lù fi máa wọlé inshallah káfí dáhùn asbabul ahdath àwọn yíò náà máa ń bá lù alájẹ ìdáhùn afáàtì síwájú ń bẹ̀ ní zawalul aql zawalul aql min mubtilatil wudu wa huwa sababun lil hadath zawalu le akili òun ni kílà káyìí kò lérí ọmọ èèyàn kílà káyìí kò láàyè rẹ̀ ìyàwó ìṣẹ́jú mélòó kan ó ti ṣe kọ́ wálẹ̀ ṣe kó lo òkè ó lè háì ó sì lè lò wá. Allahu akbar ọlọ́mọsá sọ wa ń bẹ̀ àmín ya Rabb yóò san kò san ọlọ́mọ fi kankan dá wa àmín ya Rabb. kí wọ́n á ṣe wèrè nìkan o ọmọ múlá ká yọ ó lè jẹ́ imma bil junun bẹ́ẹ̀ni imma bil ighma imma bis sukr mẹ́ta lẹ́wí bẹ́ẹ̀ni aljunun bẹ́ẹ̀ni al-igma sókè ẹ wá tún fún wa. àkọ́kọ́ ni pé ó lè jẹ́ sí ní pé kílà káyì yẹn dàrú láti orí rẹ̀ ti yí ọ̀yàwó rẹ̀ ní wèrè tá a kọ́kọ́ dákọ̀ ní dákọ̀ al-igma wà ń kọ́. al-igma ò ní kéèyàn dákú láàrin ìṣẹ́jú mélòó kan ìṣẹ́jú mẹ́wàá tẹ́lẹ̀ omi bá dákú ní tí ì jí a máa wá rọ́mi sí lérí yíwọn náà bá lù alájẹ ó bá lù alájẹ láàrin ìgbà tó dájú pé wọ́n bá lù alájẹ nù o lè sójú onímọ̀ kó o ti so o lè sẹ́tọ̀ ní bá ṣẹ̀ṣẹ̀ hẹ́n la ilaha illallah ẹlòmí ò ti yàgbẹ́ kó tó jí bó ti dákùn náà tó bá wá báyìí wọn lára tó wá jẹ́ sóni kò ní báyìí wọn ní ara rẹ̀ kóhun ti so o lè bàgbẹ́ yìí ṣùgbọ́n tó bá jẹ́ sólóso kò ní báyìí wọn bẹ́ẹ̀ so yìí wọn wá jẹ́ àwọn afáàfin à ń sọ fún ayé pé ní ọba àlùwàlájẹ ẹ̀kẹ́ẹ̀ta ní asúkìrù kí n máa hún ríra ilé mú nǹkan ó lè fa nǹkan ó sì ti kọ́ ó lè fa nǹkan fífín náà ń bẹ àbá àti máa ń dààmú rẹ̀ akáyàwó omi tó wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí yẹn bá kódà ń bẹnú àgbo táwọn yẹn máa mú lágbo náà tí fi wá lábí àfárá tí ó tún máa mú yàn hún ríra tọ́sí géètì bẹ́ẹ̀ àkírà pọ̀lá yóò mọ̀ tó bá ti lókàn yìí ò ní mọ tí wọ́n ṣe mọ́ yóò mọ̀ sọ̀rọ̀ kò ní máa ti jà lẹ́nu abọ́sọ̀kò tó lẹ̀ láàrin èrò gbogbo orú bẹ́ẹ̀ tí a tó bá padà gbádùn tán àlùwàlá tó ṣe tẹ́lẹ̀ ti bàjẹ́ wọ́n fẹ́ kírun kọ́ máa fi kírun rọ̀ kó lè tún àlùwàlá ṣe àlùwàlá ti bàjẹ́ nínú àwọn okùnfà ẹ̀gbin nù àsókírun ó lè ṣeéṣe kọ́ ìlàkàyè rẹ̀ kọ́ máa ṣe bá mi lọ tó bá ti jẹ́ kó lékún ó ti gbé làákàyè rẹ̀ sókè yóò máa wá ṣe tí èsì tẹ́lẹ̀
ẹni tí ó rí tí ọkàn lé tẹ́lẹ̀ yóò wá ti kéré lójú rẹ̀ abu ẹgbẹ́ ìyá rẹ̀ àgbẹ̀gbẹ̀ ìyá rẹ̀ alájí ibi tí ń wo yìí ilẹ̀ ṣe bẹ́ẹ̀ ni ju kì í sáná lọ́wọ́ lójú mi. bẹ́ẹ̀ kìíní òun ní ìṣiṣẹ́ ó ti há yìí. ìgbà mísì ni yóò lò wálẹ̀ ìdí tó lè ṣe tẹ́lẹ̀ kọ̀ wá ní lè ṣe yóò wá dọ́dẹ̀ yóò mọ̀ wá wó sùn. ẹ̀sùn mọ́wájú ìgbìrẹ̀ ní ẹ̀ẹ́dọ̀ síbẹ̀ o. sókìrù náà lọ ní ṣe bẹ́ẹ̀ láyéláyé. sókìrù náà nìyẹn náà abẹ pé yàn ń ríra náà lọ́wọ́ àti ó lò ní àti ó wá yìí ó bá ṣẹlẹ̀ sí yẹn rẹ̀ èyàn ò lè tó àlùwàlá sí. Allahu akbar. àlùwàlá ti bàjẹ́ èyàn sababun min asbabil ahdath èyàn zawalul aql. bàbá ìbéèrè ti wáyà yìí o wọ́n ní tábà ń kọ́ ajá ìlara lórí o ajá ìlara mi ajá ìlara mi gangan. èyí tí wọ́n wí wọn náà ajá ìlara mi gangan akí wọn. bàbá ń kí o wọ́n ní tábà ń kọ́ kí náà pè tábà. sábò wọ́n ní tó tábà lájọ. wọ́n náà máa ń dààmú yàn tó bá fi mú yàn hún ríra. tábà tíyàn bá fín tó bá fi lè mú yàn hún ríra ọba lọ lájẹ. ó ṣe nǹkan téèyàn ń lò òun gangan kódà àgbo kan bẹ aládìmánu kò mú o bẹ́ẹ̀ni lọkàn dìmánu fún sẹ́yìn mélòó. àwọn aláàtọ̀ wọn lè má àgbo àdìmánu. bẹ́ẹ̀ni. mọ́tàgbà àgbo aládìmánu àgbo kan mẹ́lẹ̀ yìí. bẹ́ẹ̀ni. èmi ò mórí o wallahi billahi ìlàlílà àmọ́ mọ́ máa yẹn tó máa mú dáadáa. àgbo jẹ̀díjẹ̀dí ni wọ́n ní gbogbo ẹni tẹ́yìn bá ń dààmú pé ẹ̀yìn rẹ̀ ọ̀nà gbogbo nǹkan ó ṣiṣẹ́ dáadáa. yóò sì di ìmánu ni kò ní mú nínú. yóò wá di ìmánu ni wà á ní mọ sẹ́ni bó ọ̀ di ìrún alẹ́ amẹ́yàṣá bó ti di ìmánu náà gbogbo sí òsì máa ṣe ẹlòmíì wà lè di ìmánu tán tí ó máa ṣe tí ó yẹ kó ṣe òun là fáwọn wí fún wa. wọ́n á jẹ́ kó ń jẹ́ pé nǹkan kan tá à ń lò wí tábà ni àbí kinní kan ni àbí sìgá ni àbí igbó ni wọ́n á dákọ̀ nǹkan kan fún wa bíi pé gbogbo nǹkan tí yẹn bá ṣáà lè ṣe tí ó mọ̀ mú yàn hún ríra tí hún ríra bá ti ṣẹlẹ̀ kọ́dà bóúnjẹ lèyàn bá jẹ jù tó bá yìí mú yàn hún ríra tí yàn mọ̀ tí yàn ń ṣe mọ́ àlùwàlá rẹ̀ ti bàjẹ́. kọ́dà bósomi ìzọtí nìkan kullu muskirin haramun sálùtàlówìyàn. Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam bẹ́ẹ̀ ni insha Allah ọlọ́jára bàbá bẹ́ẹ̀ insha Allah wà. náà ń gbàdọ̀ yìí àkọ́kọ́ nù. zawalul aql. náà làákà yìí ti kó lára ó ti kó láàyè rẹ̀ ti bọ́ síbòmí. èyí tó kéjì ni an-nawm túmọ̀ oorun náwùmù ni wọ́n ń pè lọ́rùn nínú kéwù o ti gbọ́ àwọn kéèyàn ó sùn ànáwùmù oorun wọ́n ń pè bẹ́ẹ̀ náà kéèyàn ó sùn òun náà ń bẹ́nu nǹkan tí máa ń bá lù àlàyé torí ń bẹ́nu asbabul ahdath nígbà máa ti yàn ó sùn tí ẹni tó sùn tó jí máa bí pé tó ti sún tí ọba ní parọ́ tó ní lóhùn mọ̀ tó bá lóhùn mọ̀ dájú kó òun ò sún. gbogbo tẹ́sán ní gbọ́ o ààyè so mo bá so ní mọ̀ tó sì sùn lọ àlọ́lá ti bàjẹ́ yóò lè tún àlọ́ àlá ṣe. ẹni wọn gbé ń kọ́ bàbá. èyí tó wá jẹ́ ògbé ibi tí àwọn fàájì wá ṣe é ti láàbò. kọ́dà lérí oorun òun náà àwọn bàbá wa àwọn àbúrò àwọn Ahnaf rahimahumullah birahmatihi wọ́n dá wa lẹ́kọ̀ọ́ tó pọ̀ bi ikhtilafihim ikhtilafati ulama rahmatun wa adab bẹ́ẹ̀ni a máa rẹ́kọ̀ọ́ mọ́ bẹ́ẹ̀ àwọn wa sọ pé ishtaratu al-Ahnaf qad ishtaratu fi an-nawmi an yakuna an-na'imu mudtaji'an aw muttaki'an ala ahadi fakhidayhi. mudtaji'an ipe kótó di pé oorun ó lè bàlùwàlá jẹ́ èyí ó fẹ̀gbẹ́ lélẹ̀. oorun téèyàn bá sùn tí wọ́n fẹ̀gbẹ́ lélẹ̀ tọ́kàn erí ìjòkó náà lọ́wọ́. nínú mọ́sálásí kò sí kó lójú kan tó wá. ìsì tí ń tò gbé lọ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ ṣe wí ní wọ́n gbé. ògbé náà wọ́n ti ń béèrè àti ògbé ni wọ́n ń sọ lọ́wọ́ yìí. ògbé náà tí sì ń wọ́n gbé. lérí ìjòkó rẹ̀ ń náà lọ́dọ̀ àwọn Ahnaf kò bàlùwàlá jẹ́ rárá. ògbé ni mudtaji'an an yakuna mutaja an-nawm alladhi yanqudu al-wudu'a. oorun tí ó gbàgbà lájẹ́ lọ́dọ̀ àwọn Abu Hanifa. ishtaratu an yakuna an-na'imu fihi mudtaji'an. ẹni tí ó sùn yóò ajẹ́pọ̀ bẹ̀rẹ̀ ni. láì tẹ̀gbẹ́lẹ̀ wo wá ṣe wò ó sùn tó ọba mọ̀mọ́ nǹkan tí ń lọ mọ́ lọ́dọ̀ àwọn Abu Hanifa tí ò ti fẹ̀gbẹ́ lélẹ̀. lọ́dọ̀ tí wọ́n lọ. wa lam yakun mudtaji'an wa lam yakun muttaki'an ala shay'in min fakhidhayhi aw ghayri dhalik lam yantaqid wudu'uhu. ẹ̀gbọ́ kí wọ́n lọ́dọ̀ kí yọ̀nbá hàn bẹ́ẹ̀ni kọ̀ wá fẹ̀ gbẹ́lélẹ̀ lọ́dọ̀ àwọn àhànà bẹ́ẹ̀ni alọ́lá rẹ̀ bàjẹ́ gbogbo ẹ̀yìn tẹ́ ń béèrè kí ọkàn mi ọ má bà kú níbi tí àáfà ń bá wa sọ nọ́mbà tẹ́ máa pè sínú +234 70 67 40 6122 ẹ dákun ẹgbẹ́ yìí báyìí nísìnyí inshallah bí ẹ bá fẹ́ pè báyìí kó pè wọlé
tí ẹ bá fẹ́ pè kókò wọlé báyìí ń gbádùn yín bàbá ń gbádùn yín bàbá. bí lílé oorun ó ṣe rí nù lọ́dọ̀ àwọn Ahnaf àwọn ọmọlẹ́yìn bàbá wa Abu Hanifa. mú àwọn Hanabila àwọn tí wọ́n ní gbogbo tó bá mú yàn sùn èèyàn bá wà lérí òró bí tí wọ́n bá ti wà tó bá jà sí pé oorun lèèyàn sùn tí òfin máa ti ń lọ mọ́ ọba àjẹrí òró lọ́wọ́ wàláwó kí á nà kọ́ ìmọ̀. àwọn tó ń tẹ̀lé Imamu Hanbali ntakọ̀dọ̀ òdo lọ́dọ̀ Imamu Hanbali ọwà lérí òró ni o jòkó ni o ọbẹ̀ gbẹ́ nílẹ̀ náà tọ́ sáà ti sùn àlọ́ alábàdé. èyí wọ́n wá lè lónú gbogbo ẹ̀. èyí tá wá lè lónú gbogbo ẹ̀ èyí tó dé àwọn àbá àfi kọ́ wa èyí tí mo tó súnmọ́ aqrabu shay'in kátẹ̀lì ti àbá wa Imamu Malik. àwọn a'immatuna fil al-malikiyya àwọn àfá wa àwọn àgbà. bàbá yẹn gbádùn yín wá sí. àwọn àbá wa àwọn malikiyya àwọn àfá wa nínú madhhab Maliki àwọn wa pín sí mẹ́rin fún wa. èyí wá lẹ́bi lọ́rọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sahbihi wa sallam taslima. ń pín sọ́nà mẹ́rin lọ́dọ̀ Imam Maliki àwọn Malikiyya náà pín sí mẹ́rin. Ànábì kọ́ ló pín o ẹ gbọ́ o àná àbá àwọn Malikiyya náà pín. ìtẹ́ wíre o bẹ́ẹ̀ àwọn Imam Maliki àtàwọn ní tẹ̀lé àwọn náà pín bẹ́ẹ̀ bá ní Malikiyya bẹ́ẹ̀ ni gbogbo àwọn àtẹ̀lé Imam Maliki lójú ọ̀nà Imam Maliki. ọmọ àdìgbò mo sì kéwòn kéwòn. abẹ́ ayakun la rárá. ẹlòmí bá ní Malikiyya lọ́dọ̀ ẹlòmí wọn ní Imam Maliki sọ pé kìí Imam Maliki kọ́lá Malikun kọ́lá Malikiyya tu àwọn àti wọn àtàwọn tẹ̀lé wọn gbàgbọ́ yín bàbá. àwọn Malikiyya wọn wá pín sí mẹ́rin. ìpinnu tawilun thaqilun oorun téèyàn sùn tó gùn tọpẹ́ lérí ẹ̀ oorun náà tó wá wúwo ó jẹ́ sí pé tí ń lọkọ̀ mọ̀mọ́. bàbá ayakum lọ kọlù wọlé fún yín o ẹ má gbàgbé bí tẹ́ ẹ dé o náà mọ̀ sẹ́kìrì ládé o. assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. ẹ dákun ta là ń bá sọ̀rọ̀ o láti ìlú wo náà. ẹ̀ka ilé wo láti bo láti ìlú wo àtorúkọ. láti Amẹ́ríkà kí ló kọ yín sà. Aláwìyé láti Amẹ́ríkà. Ọlọ́run ó dúpẹ́ fún yín o kí lẹ ní fún wa. Amina. Bàbá Sheikh Murtado ojú táyé wọn láwọn kì í yín o bàbá náà ń gbọ́ o bàbá lọ́wọ́ kì í yín o. Naam. Naam. Okay. Ẹni tó bá láìsàn pé iṣó ń kàíkà ń sólẹ̀ mẹ́wàá pé mo ti sàlù aláàmì pẹ́ márùn-ún yọ ma jọ ó tó di pé yóò kírun tán ó lè sólẹ̀ mẹ́fà. mo ti gbọ́ yín ṣé ìbéèrè tẹ́ni nánu bàbá Ajé Aláwìyé ṣé ìbéèrè tẹ́ni nánu. àṣìyàn jazakumullahu khairan jaza ọlọ́wọ́n bá dúpẹ́ fún yín bàbá ó sì dáhùn fún un. ìbéèrè lẹ́ẹ̀kejì Ajé Ayélára ti béèrè Ajé Ayélára ní bàbá kéèyàn jẹ ohun kan aláta sọ́bàdà lájẹ́ àbí bàdà lájẹ́ ìbéèrè méjì báwọn ṣé kẹ ẹ parí náà mọ̀sẹ̀ kí lè kẹ tó dáhùn rẹ̀ nàbí ká dáhùn rẹ̀ báyìí. ká kọ́kọ́ parí yìí. ẹja ìbéèrè méjì ti wà nílẹ̀ báyìí nǹkan aláta àti ìgbò nìyẹn lè sódé àkàrà fún lásà gbádùn nígbà yìí. náà mo fẹ́ kí oorun tó wúwo kéèyàn tó sùn tó tún pẹ́ èyí ò lóorun téèyàn sùn èyí tó wúwo ni kéèyàn sùn téèyàn ọmọ nǹkan tí ń lọ mọ́. tọ́ba lóorun tó wúwo oorun tó sùn fá títí wọ́n fi máa ń yọ owó lápò rẹ̀ wọ́n ń kọjá wájú rẹ̀ ọmọ tọ̀wílù wa ń kọ́ tó wá pẹ́. ó wá pẹ́ ó bá lù alájẹ́. ọgbọ́n báwọn. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni thaqilun qasirun náà mú ẹlẹ́ẹ̀kejì náà. bẹ́ẹ̀ ni thaqilun qasir oorun náà pẹ́ tó fi sùn ṣùgbọ́n wúwo oorun náà wọra púpọ̀. náà àfa àkọ́pẹ́ o àmọ́ mo gbádùn rẹ̀. kò bá fóun lápò rẹ̀ lẹ́nu ṣé mo ti sún lọ mo gbádùn rẹ̀ yìí òun náà bá lọ alájẹ́ ó di méjì. ìkẹta ni khafifun tawilun oorun tí ó téèyàn taratara sùn lọ nígbà téèyàn wọ́n gbé náà ni. àmọ́ gbẹ́. tẹ́wájú fọwọ́ kan wáyọ̀ níta nìyẹn ó ti dárí yìí. lójú náà tá a lè sùn kọ́hún. bẹ́ẹ̀ni
lójú oorun bá lójú oorun náà sì ni ara Fatima má gbé kíní o ọgbọ́n tó wí lọ ọpẹ́ di rẹ̀ ọpẹ́ di oorun láti wọ́n gbé àmọ́ wọn tán bọ̀rọ̀ wọn tán bọ̀rọ̀ wíwé yóò sà hábò mí ni wòlòwòlò afẹ́ kó sọ̀rọ̀ láàrin ó tún wá lò wà láti èsì pé dandan ẹgbọ́ o nítorí fún àpéyìn wọn ò fi bẹ́ẹ̀ fara balùwà lájẹ́ àmọ́ àwọn afáàlì tó dáa jù òní kí wọn náà lọ tún àlọ́ láàrin sí i ńgbàdùn yín bàbá. ìlú kẹrin rẹ̀ ní khafifun qasirun lẹ́yìn onú àwọn ẹnìmọ́dé àbímọ̀lẹ́kíyà láàyè kódò lòlò. khafifun qasirun láàyè kódò lòlò ẹ bá ń túmọ̀ rẹ̀. oorun tí ò pẹ́ kíyàn fi sùn oorun yóò tún wá wọra ìyẹn kan tó gbé náà ni. wẹ́rẹ́ tẹ̀sùbá sí ń bẹ lọ́wọ́ yá sọ mọ́dù yá kò ti jábọ́ ẹjẹ́ máa sọ lọ gbogbo tẹ́sán ní gbọ́ o ní sì máa wọn dá ti ojú oorun òsìkò lójú rẹ̀ kò sí rí ìkú wí kò wá tún pẹ́ ń di oorun kò tún wá pẹ́ khafifun qasir hādhā lā yanqudhu al-wudū'. ọ̀bàlù alájẹ́ ní ṣókí bàbá ọ̀nà mẹ́rin lẹ pín sí nísìn méjì bá làlájẹ́ mẹ́ èyí tó pẹ́ tó sì wọra ọ̀bàlù alájẹ́ èyí tí ọ̀pẹ́ tó wọra ọ̀bàlù alájẹ́ èyí tó wá pẹ́ tí ò wọra àbí bẹ́ẹ̀ kọ́ ni. tọ́pẹ́ tí ò wọra yóò sàhábò mí ni wọ́n. èyí tó pẹ́ àmọ́ kò wọra òun la fẹ́ kó sọ̀rọ̀ lásán ọ̀dà wa gbọ́ kò sí pẹ́ kò wọra. ọ̀pẹ́ kò wọra yìí mọ̀ bàlùwà lájẹ́. bàbá mi bẹ́ẹ̀ tí mo rí yẹn kò pẹ́ òsùn òun kò pẹ́ kò sì wọra kò bọ̀ lájẹ́. àsìbáàbò làdáàtì kọ́ tá à yanjú lọ́wọ́ àsìbáàbò làdáàtì tí a lè rí tọ́jẹ́ sí ní pé tó bá ti ṣẹlẹ̀ bátọ̀lá lòwòdó àlọ́ aláwọ̀ bàjẹ́ látara bẹ́ẹ̀. nínú àwọn okùnfà ẹ̀gbin míì náà ń bẹ tó dájú pé òun á máa ba àlọ́ alájẹ́ ń tiẹ̀ bí ewu bàbá. ẹja tún mẹ́sàn bíi méjì. ókè sá. nínú ẹ̀ ní mọ́sọ̀ dákàrí. mọ́sọ̀ dákàrí bẹ́ẹ̀ ni kọkùnrin ọgbà ara ẹ̀ lábẹ́ mú kí yẹn gbà nǹkan ọmọkùnrin ara ẹ̀ mú lẹ́yìn tó ti sàlọ̀ alátán. àbá Ànábì wa Muhammad. mọ̀ wájú àfọwọ́n tá a dáńjọ́ kan. ẹ̀yà kò mọ̀ bọ̀. àwa ń kéwú bàbá níbi yẹn bá ń kéwú fíkíwú lóye tá à ń ké lọ́wọ́ yìí ti jú bọ́mọ tí ó bá wájú àfọ ìbá ń kéwú léyìí mọ́mọ́ rẹ́rìn mọ́ káfọ́ òfìlè rí kéwú délẹ̀ fún ọ mọ́sùn kílẹ̀ pé bàbá. mọ́sùn dákàrí ẹ̀yà kò mọ̀ mọ́sùn dákàrí. ọlọ́run jáde pé. min nawāqidil wudū' ọwọ́ sábàbùn min asbābil ahdathi azzakumullahu kulla izzin. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. wọ́n ní man massa dhakarahu. ẹni bá gbà nǹkan ọmọkùnrin rẹ̀ falyatawadda'. kó tún àlàlá sí. káì. Ànábì tó yá yọrọ ọ̀rọ̀ ewu ọ̀rọ̀ ń bó ṣe ra mọ́. falyatawadda'. man massa dhakarahu falyatawadda'. tọ́lọ̀ tún àlùwàlá ṣe. ẹnikẹ́ni tó bá gbà nǹkan ọmọkùnrin rẹ̀ mú tọ́pù tí ọba máa nǹkan tó ṣèṣì. كأن ذلك لم يمزه. عزكم الله. من مز ذكره. tọ́mọ ọgbà múlò níbi wí. mubashara tí ò jẹ́ sí ní pé ó gbà mọ́tàtọ́tà sọ o èyí ò ní pé ẹgbọ́ o basharat yaduhu dhakarahu. tú ẹ̀ sọ yorùbá rẹ̀ ní pé kọ́wọ́ rẹ̀ gangan awọ àti awọ abẹ́ rẹ̀ kọ́kọ́ ọwọ́ kanamọ́ báyìí. fali yatawadda. ó tún ọlọ́ láti ni. yóò tún ọlọ́ láti àlùwàlá rẹ̀ bàjẹ́ nù. ó so òsè kan àlùwàlá rẹ̀ bàjẹ́ nù. tí ò ní kankan tó gáìdì ọwọ́ sí dákàrọ̀ rẹ̀ ń. òun làwọn afáwọn fún ọ pé yíwọ̀n náà ń bẹ náà asbābul ahdath. àmọ́ lérí ìrùn wọn kí n lọ́wọ́ yín wá ń jẹ ọjẹ́ o lè fọ́ kó sẹ́gbẹ́ kan àlùwàlá rẹ̀ ọ̀bàjẹ́. ṣùgbọ́n tí a bá gbá dákàrọ̀ rẹ̀ mú ọba àlùwàlá jẹ́. gbogbo àwọn àfáà náfẹ̀ẹ́nu kò lérí rẹ̀ alátìfáàkì fuqaha wa jumhurihim illa al-ahnaf. àwọn ahnaf yìí náà ni wọ́n ní àwọn ní kò rí bẹ́ẹ̀. àwọn ní kò rí bẹ́ẹ̀ pé tíyẹn bá gbádá kárọ̀ mú kò bá lọ alájẹ. lọ́dọ̀ àwọn ahnaf. ṣùgbọ́n arjahul aqwal òun náà ní ká sọ pé ó bá lọ alájẹ. orí àdìsí tá a sọ ohun. tánábì ti wí ohun. àwọn thiqatu ruwat nágbà wa. àwọn tá a gbọ́kàn lé tẹ́wọ̀n wọn dámi wá ba ìlú wọn náà tán gbàdí sí wa náà. mọ́ Bukhari gbà wa Tirmidhi gbà wa. mọ́ Bukhari kan náà. wa ghayruhuma. Tirmidhi náà gbà wa. Tirmidhi náà gbà wa ghayruhuma. aqala fihi al-Bukhari. hadha asahhu shay'in. Na'am. fi hadha al-bab. hadith táwọn ń sọ yìí òun ló fi ń lálàáfíà jù. mọ́ Bukhari ló sọ bẹ́ẹ̀. fi hadha al-bab. ní báàbù tá à ń sọ yóò àdìsí náà fi lálàáfíà jù. tá bá wò pẹ̀lú ẹ̀rí àdìsí ẹyọkan yìí náà àtàwọn àdìsí mìíràn tó wà fún bẹ́ẹ̀. ó sọ pé ẹni tó bá ti gbá dákàrú rẹ̀ ń kọ́ yá lọ pálọ̀ aláṣẹ
ẹ rí i pé ẹni tó bá gbádá kárò rẹ̀ mú àlùwàlá rẹ̀ bàjẹ́. Okay. àlìtẹ̀lé sí àhànáfù nìkan lérí ọ̀rọ̀ yìí bá ti ṣe lágbára tó Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sunna rẹ̀ dún àti jùmọ̀hóòr ọkùn ọkùn bíjú mòrí ọba ṣe ṣe tọ́lẹ̀ Ànábì ló ti Ànábì nìkan yìí ọ̀rọ̀ parí sallallahu alaihi wasallam ní parí naam bí asbabul alladhi Ahdath. la tanqudul wudu'a Na'am. òun ni lamsul mar'ati al ajnabiyya lamsul mar'ati al al ajnabiyya ajnabiyya ẹ bá ń tú bàbá túmọ̀ ní kéèyàn gbá obìnrin mú al ajnabiyya obìnrin tó jára àta kìí sì máa rẹ òun ṣe ìyàwó rẹ kìí ṣàbúrò rẹ ọ̀tán mọ́ pẹ̀lú kankan obìnrin tẹ́ fámìlì kankan tẹ̀ rí tó Ọjà tí jẹ́ kò lè fẹ́. kò lè fẹ́ níyàwó tọ́ lẹ́tọ̀ àti fẹ́ níyàwó bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ àdéhùn náà tún ní o bó ṣe rí náà akramakumullah azakumullah obìnrin tí yàn lẹ́tọ̀ àti fẹ́ tí o sì ń ṣe ìyàwó yàn tí yé sí ìyàwó òye yẹn yóò ṣe ìyàwó yàn àbá èyí tó pè ní lẹ́tọ̀ àti fẹ́ lómi tó tọ́ tí yóò sì ti fẹ́ sílé èyí wọn ọ̀bàlà lájẹ́ tiẹ̀ kọ́ parí ọ̀là látán ọwọ́ tó wá ní pé ajá ẹ̀sùn báyìí gbogbo nǹkan tí nǹkan bí ọba ti ṣẹlẹ̀ nínú àwọn ìdá àkàjíwájú débi kìsìn o orí àwọn àbá ní ọ̀rọ̀ kìsìn ń bọ̀ wá o torí pé mi àbá tó wà láàrin tó tún á kìsìn yẹ yìí tí ìbèrè yìí lọ́wọ́ bàbá ẹja máa bá àṣọ obìnrin tí yẹn lẹ́tọ̀ àti fẹ́ tí yẹn ò sì tí ì fẹ́ bí yẹn bá gbà mú tó sàlọ́lá àwọn àfárá ọ̀dọ́ àbàjẹ́. ọba àlùwàlá yẹn ṣe ẹ ṣeun. ọba àlùwàlá ṣe náà wàláwò ikhtalafa fihi al-fuqaha ọkọ̀ ha o. kódà bá tún ní kìtìlá àbò lérí yóò náà wá aláàrí pé ó bá àlùwàlá jẹ́ ọba làlájẹ ó bá àlùwàlá jẹ́ ní sókè ẹkúnlẹ̀ insha Allah náà wá dúdú lòdó yìí táìmù yóò gbà mí bàbá ìbéèrè mẹ́ta láti bẹ̀rẹ̀ yìí bá mo gbádùn yẹn púpọ̀ nígbà tí yẹn gbádùn ọbẹ̀ tó tún wájú ọmọdé. ọlọ́mọdé alágbàlagbà kẹ́ alálùkọ́ láti wájú ọlọ́run. ìbéèrè méjì náà ti dúró sí wa ìbéèrè àkọ́kọ́ ni pé ẹni bá jẹ nǹkan aláta àlọ́lá rẹ̀ bàjẹ́ àbí bàjẹ́ ká dáhùn rẹ̀ báyìí. ẹni tó bá jẹ nǹkan aláta náà ṣé láàfin náà wà ń bẹ lọ́dọ̀ àwọn àfa ó di pẹ́ẹ́nì. dáńpẹ́ next level fún ni pé wọ́n sì yá pẹ́ẹ́nù lórí ẹ̀ wọ́n sì yá pẹ́ẹ́nù lórí ẹ̀. nǹkan aláta jẹ náà sì tún yàtọ̀ síra wọn. ok. tó bá jẹ nǹkan aláta tó jẹ́ sí pé nǹkan aláàlí náà kí ìṣẹ̀lẹ̀dẹ̀ náà sì sí bẹ́ẹ̀. tó wá jẹ́ àwọn kan bẹ tán pé ní al-lahmul jazur. naam. lọ́wọ́ fàá. ok. òun ni ẹran tí wọ́n pa tí wọ́n sè tó wá jẹ́ ẹran tí a dú gbẹ́ran tá à ń dú nínú Islam kàlẹ́ ibel masalan wal-baqar wal-ghanam. kí lẹ́yìn pé ní ibel. ibel bíi rànkúnmí bíi màálù bíi àgùntàn bíi ewúrẹ́ bíi ògúnfe tán sá àpá tí wọ́n wá sè lọ́bẹ̀ tí wọ́n wá jẹ lẹ́yìn ìgbà tí wọ́n sálọ àlọ́ àwọn àfáà ní kò balẹ̀ láìpẹ́. ká jẹ ẹran nọ́mà tá a máa jẹ ni tí Islam ń ṣe lẹ́tọ̀ọ́ fún wa àti jẹ àwọn Hanabila nìkan náà sọ kọ́ balùwà lájẹ́ Allahumul jazur Allahumul ibul wal jazur yóò tó bolo wọlé wa. Hanabila sọ pé tọ́mọ́tò tẹ bá ti ráfà tó dáhùn kọ́ balùwà lájẹ́ kò ṣe mi ṣe ẹ̀rí kí Hanabila mi. èyí tá a tẹ̀lé ni pé jumhur yóò lè máa dáhàbù ila anna lahmal jazuri ẹgbẹ́ báyìí ní sókí Hanabila nìkan lọ sọpọ́tì pé tá a bá jẹ nǹkan láta àwọn ẹran tá a kàkà lè yí lóbi ẹbí ẹran tó bá wọ́n fìbẹ̀ sí ọkùn. wọ́n tó bá jẹ́ nǹkan ìwọ̀lẹ̀ ẹ jẹ gbogbo àwọn àfáàná fẹ́nu kò sí pé ọ̀gbìn yóò ṣe wá jẹ jẹjẹ nǹkan ọ̀tẹ́lẹ̀ ẹ̀yìn ọ̀jẹ̀ gan ọ̀dá àtọ́ alọ́bàlọ́ alájẹ́ ọ̀bàlẹ̀ alájẹ́ ọlọ́mọsà sọ wa ń bẹ̀ ìbéèrè náà wọlé wà wọn ẹ̀sìn ọlọ́mọsà bá dúpẹ́ fún yín. ìbéèrè lẹ́ẹ̀kejì ni pé iṣó tíyẹn ń sólẹ̀ mẹ́wàá ẹ̀ wọ́n jáde mọ́sá ti gbà mílíọ̀dì alájẹ́ ẹ̀ ń jáde ni èrè wọn àyè ànìkẹ́sì ẹ̀ wọ́n jáde bí ẹ̀mẹ́fà ẹ̀ wọ́n tún àlàlá sí kí ni ìdájọ́ Ìsìlámù sọ lórí pàápàá jùlọ ẹ̀mí ìlú gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni náà ti béèrè alájì ìdán pẹ̀lú àwọn ní aláwìyé láti Amẹ́ríkà wọ́n ní kí ni ìdájọ́ rẹ̀ ẹ̀mí ìlú nìyẹn lè sóde àti pé ṣé iye nǹkan kan bẹ tí yẹn lè sóde tí yẹn fi sọ pé ọ̀dà yẹn tọ́lá láti má ìmà kìlọ̀ bẹ́ẹ̀ ìbéèrè wọn tó méjì báwọn o náà ọ̀yanjú náà ọlọ́run kọ́ mọ́sá fẹ̀sẹ̀ yíwá jẹ́ àwọn àfáà lérí ọ̀rọ̀ tí wọ́n béèrè yìí náà wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ yìí pé ní àlùwàlá ẹni tí ń súlẹ̀ mẹ́ẹ̀ẹ́dọ́pọ̀ léraléra tí ń pọ̀ wọ́n fi ọ̀rọ̀ rẹ̀ kọ́ sa al-mar'atul mustahida
ok alimaratu al-mustahidha bẹ́ẹ̀ ni túmọ̀ rẹ̀. ìtumọ̀ rẹ̀ ni obìnrin tí ń ṣe ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dá níta ń pè bẹ́ẹ̀ ni obìnrin tí nǹkan oṣù rẹ̀ ọ̀dá ọparí ó ti parí tọ́tọ̀ ẹ̀ kó dúró tí ò wá dúró tẹ́jẹ̀ tún wá ń dá títí wá ń wá sí. ìdájọ́ tí wọ́n gbé lérí ẹni wọn náà gbé lérí ẹni tí ń so ní léra ok kọ́ máa yóò kàn máa kírun lọ. àkọ́kọ́ ni pé kèje pé yóò kàn máa kírun yóò ẹni tí ń ṣe kinní yóò máa kírun. ok ìyàwó ọmọ ti pẹ́ jẹ́ ń wá wọn náà. tó bá ti ń lé jọ mẹ́ta síjọ́ tí máa fi ṣe kinní ìjọ kẹta yóò máa kírun ó bẹ̀rẹ̀ sí ní kírun lọ. ok ó bá wá ń kírun lọ ìdí wọn á fún ní condition ni pé gbogbo ẹni tí ò nírú ìṣòro òun máa kírun irun rẹ̀ àlùwàlá ẹyọ kan ó lè fi kírun ọ̀ranyàn tó pọ̀ tálùwàlá wọn bá ti bàjẹ́. ẹni tí ó bá ní istihadọ lóbìnrin abẹ́ni tí òun náà nírú àmọ́ sólẹ̀ mẹ́wàá àwọn mẹ́ta ni wọ́n bá wọn kún lọ ẹni kẹta ni alátọ̀sí ẹni tátọ̀sí ní aláwọ̀ àwọn mẹ́ta ni wọ́n bá wọn. àwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn tí ó bá jẹ́ sí ní pé wọ́n fẹ́ kírun ọ̀ranyàn méjì wọ́n sálù aláwọ̀tọ̀ọ̀tọ̀ fún ni ọjà o alátọ̀sí ẹja àwọ̀ ọ̀dá àti ẹni tí ń sólera wọn bọ́ bá ti sàlù ọba àmà ṣòwò ọba àmà rẹ jẹ́ ọba àmà rí tọ́ so ti lánà ìlànà bọ́ bá ti ká ìlà tán ọfẹ́ kálàsáàdì pẹ̀lú tọ́lọ̀ láti. wọ́n ti kí mágúrúbì tán báyìí ṣáà ìlódé. wá nítorí pé ẹ̀jẹ̀ yóò dá wá ní ẹni kírun àfọwọ́n ọmọ kírun yóò mọ kírun lọ. oníṣónà ńkọ́ yóò mọ kírun lọ tó bá ti ń ṣe yẹ̀ mẹ́ta. ìṣónà lákọ̀ọ́kọ́ bí bá ń ókè bá ti sóhun ó sókò ní jáde máa. yóò sàlùwàlá yóò lè sàlùwàlá lákọ̀ọ́kọ́. ó sún lẹ́lẹ́kejì yóò sọ̀rọ̀ àlá. ọ̀lẹ́lẹ́kẹta báyìí yóò mọ kírun lọ. ìgbà wa sólẹ̀ bí ẹ̀fà lérí ìrọ̀ kan oṣù wáhùn kọ́ máa bá a lọ. ẹni tó wá jẹ́ kóun ló wá jẹ kúlí ńkọ́ tó yẹ kóun ló máa jẹ kúlíkúlí. òun ló fà fún ara rẹ̀ yóò máa lè wá àwòsàn sí i tí ó sì máa jẹ́ jìyà rẹ̀ náà ni pé yóò máa sàlùwàlá kan fún ọ̀rọ̀ yẹn kọ̀. tó ẹ gbọ́ ẹ bá máa wá sú tó wá jẹ̀díjẹ̀dí tó lọ lè jẹ nǹkan tí máa mú yàn sú tó yẹ pé wọ́n lọ máa wá fúnra rẹ̀ wọ́n nílò èyí hùn kò sáàyè fún wọn o ìjìyà rẹ̀ ni pé máa lọ lè wógùn tó lò tí sófin stop. ẹlẹ́ẹ̀kejì ni pé gbogbo ọba àsólẹ̀ ní ìjìlá ọba àsó ní ogún oṣó ọ̀yà máa tún ọ̀là láti nítorí pé àfọwọ́fà ní ń pa èkúté ilé mọ́tò yorùbá bọ̀. ọlọ́run jẹ́ alágbàlagbà kẹ́ ẹ ti dáhùn ìbéèrè ajé ayélujára ẹ sì ti dáhùn ìbéèrè àfáàwọ̀ àgbà ajé kí ló ń pè ní aláwìyé láti Amẹ́ríkà. bàbá gbogbo tẹ́ yanjú ní ìsìtàtù kò fi tó máa lówó ìṣe pọ́sàn méjì péré ayélujára ni ẹ jẹ́ ìfọyọ̀ kan kún fún yín gàba ẹ jẹ́ ìfọyọ̀ kan kún fún yín pé máa ń yẹ àṣìyáwó alẹ́ tí látà kó dòdò wá ẹ sáré bá yanjú ẹ lásìkò ẹ sáré yásùkò wọn lọ. àwọn nǹkan tí kò bá lù àwọn nǹkan ẹsìn wẹ tẹ ti tú ẹ bá ń tú náà mo ní ń tú nù. báàgì àwọn nǹkan tí ó bá lù alájẹ bàbá ẹ máa sọ̀nsù. àwọn nǹkan tí kò bá àlùwàlá jẹ́ gẹ́gẹ́ bá ti ka àwọn nǹkan tó bá àlùwàlá jẹ́ àwọn afá fẹnu pọ̀ bákan náà bẹ ṣe wípé ń bẹ bá a ṣe ní nǹkan tó bá àlùwàlá jẹ́ láti ní nǹkan tí ó bá àlùwàlá jẹ́ tó yẹ ní pé ṣíṣe nǹkan náà kò bá yàn ní àlùwàlá jẹ́. àkọ́kọ́ ìjọ fún wa ní aṣakku fil hadath mẹ́rin náà nínú nǹkan tí ó bá àlùwàlá jẹ́ mẹ́rin bẹ tí tó ṣe kókó min ahamiha aṣakku fil hadath. ní wáyà jẹ́rìtọ̀ wa ní ṣéèkì o náà ń gbọ́dọ̀ ní bàbá. aṣakku fil hadath oníkéèyàn ọmọ doubt wípé ó dàgbà tẹ́gbé jáde látara. ó dàgbà nígbà tí mo wáyà kíní ti wáyà yìí báyìí tó lọ́hùn. sí bá kí n bẹ̀ ni. ó dàgbà tí òun ti so. ó dàgbà púpọ̀ tó òun so. kò mọ̀ bóun so àwọn ẹni ṣe méjì pé sóun so àbóun so. bẹ́ẹ̀ni nígbà ní bàbá. ittafaqa al-jumhur fi dhalika annahu la yanqudu al-wudu'. àwọn àfáà ní kò bàlù alájẹ. ash-shakku la yanqudu al-wudu'. ash-shakku fil hadath. illa anna al-malikiyyata qalu àwọn náà sọ yí pé aṣákú filhadath yubtilu al-wudu'a. àwọn tó ń tẹ̀lé mọ́ Málíkì àwọn Màlíkíyà àwọn ni yóò gba àlùwàlájẹ́. ọ̀dọ́ láwọn ti gbọ́ yí pé aṣákú filhadath yanqudu al-wudu'a. àwọn ni ó ṣeéṣe kọjá sí ní pé law tayaqqana ash-shakhs fi at-taharati wa shakka filhadath ó ti dá lójú pé òun ti sàlùwàlá báyìí. téèyàn bá ti rí pé ó mọ̀ fún òun ti mara. wa shakka filhadath àwọn Màlíkíyà náà sọ bẹ́ẹ̀. wọ́n ṣe ìbejì wọ́n ṣẹ́ka bí hadath bẹ́ẹ̀ ni wọ́n ṣe méjì pé wọ́n dáwọ́tù pé àbúhùn ti sọ àbúhùn lẹ́yìn ìgbà tó sàlọ̀ látán àwọn ifá alayhi al-wudu. àwọn Màlíkíyà ní kó tún ọ̀rẹ́ lẹ́sìn. bẹ́ẹ̀ ni wọ́n wà ń ta yaqqana fil hadathi
wa shakka fi at-tahara wọ́n bá ti dájú pé òun ti lè yàgbé àbóhun ti lè tọ̀ lẹ́ẹ̀kan ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ rántí pé bóyá òun ti sàbàlá lẹ́yìn ìgbà àwọn òun ti sàbàlá wá ń dáwùtù pé òun ti mára lẹ́yìn hádà wọ́n ti fáwọn lẹ́yìn ìrèwòrò àìdọ̀n yóò tún tọ́lọ̀ láṣẹ tọ́lọ̀ aláṣẹ náà ni àṣàkù fílẹ̀ àdáṣe lọ́dọ̀ àwọn màlìkíyà lílẹ̀nà kan ọba àlù alájẹ́ ṣùgbọ́n mi ta fẹ́ ká lọ ní pé àṣàkù fílẹ̀ hádà dáhùn sọ ni mímọ́ láàyè ń kọ́dọ̀ lòdì nínú àwọn tí ọba alájẹ́ lọ wà bẹ́ẹ̀ torí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ànábì sọ fún arákùnrin kan tó wá bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ an pè ní Abdullahi ibn Sayd radiyallahu anhu ta'ala anhu wa bẹ́ẹ̀ lọ́wọ́ ànábì wọn ní ọkùnrin kan wá bẹ́ẹ̀ lọ́dọ̀ ànábì wa Muhammad ja'a rajulun fasa'ala ar-rasul sallallahu alaihi wasallam ipe yukhayyalu ilayhi annahu ahadatha wa fi salat yukhayyalu ilayhi na'am فقال له رسول صلى الله عليه وسلم لا ينصرف في صلاته لا ينصرف في الصلاة في صلاته kó má kó lérí ìrun kó má kírun ẹ̀ lọ kọfí yukhayyalu ilayhi dẹ́gẹ́ ìtumọ̀ rẹ̀ pé wọ́n ń sọ sí ilé mi wọ́n ń gbé sí ilé mi wọ́n ń gbèrò yìí sí ilé mi ń ronú ọkàn rẹ̀ ó dàgbà tálù aláwọn ti já ń dá òtù pé àlọ́ ti bàjẹ́ o annahu wajada shay'an Ànábì wa ní kó máa kírun Ànábì wa fala yakhruj min as-salati hatta yasma'a sawtan aw yajida rihan Allah sallallahu alaihi wasallam kó máa wùlé kó máa dárun rẹ̀ kó máa bá àwọn ara rẹ̀ jẹ́ hatta yajida yasma'a sawtan aw yajida rihan bẹ́ẹ̀ tí ó bá ti gbọ́ ohùn pé iṣó ló dún yìí àbọ̀ wá gbóòórùn rihan àbọ̀ gbóòórùn so ọmọ yìí ti jáde gbóòórùn rẹ̀ lọ kò sì gbọ́ بهذا الحديث نجد أن الشك في الحدث لا ينقض الوضوء. arákùnrin tó ń béèrè yìí náà òun náà ń ṣe ṣáàkù fílẹ̀ àdáfì ni ànábì ní kó máa kọ̀ntínú lọ sallallahu alaihi wasallam ipe ìròyìn ò bàjẹ́ àkọ́kọ́ nù náà ètò kejì mímọ́ la yanqudu al-wudu'a òun ni aklu lahmil jazuri tán béèrè rẹ̀ bẹ́ẹ̀ni èèyàn kírun tán yẹn sì jẹ ẹran bá jẹ́ náà àwọn ẹran tán sọ wọn táwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà sọ ni pé ọba àlùwàlájẹ́ lẹ́yìn àwọn Hanabila aṣọ lẹ́ẹ̀kan táwọn sọ̀pọ̀tì bọ́ ìyá wọn sọ pé lahmil jazuri ọba àlùwàlájẹ́ àwọn ti bẹ́ẹ̀ rí wa bẹ́ẹ̀ ni àárín wọn sọ̀pọ̀tì torí pé àwọn nìkan kọ́ àwọn nìkan wọ́n dá dúró inú tí ó bàlùwà lájẹ́ ni al-qahqahatu fi s-salah bẹ́ẹ̀ ni àyàkùn ọ̀rọ̀ ad-dahku ní kí àyàkùn ọ̀lá lárúbá ọba ara pẹ́ yóò bá bẹ̀ ọlọ́pẹ́sà àjárí ní pé al-qahqahatu fi s-salati la yanqudu al-wudu'a la tanqudu al-wudu'a òun náà bàlùwà lájẹ́ القحقاد في الصلاة kíyàn kọ̀kà ákà lérí bàrún rẹ̀ jẹ́ ọ̀bàlùwàlájẹ́ gbogbo ọ̀rọ̀ ọ̀rún kọ́ là ń sọ ọ̀rọ̀ alálọ́ là ń sọ ọbànú jẹ́ kó bàlùwàlájẹ́ ni gbogbo eré rẹ̀ ni ọ̀run lọ́kẹta ìtòsẹ́rẹ́ kẹrin ní ọ̀tọ̀ pàtàkì tó yẹ ká mọ̀ ọ ni tagsilul mayyit bẹ́ẹ̀ ni kíyàn wẹ̀ fún ẹni tó wẹ̀ òkú ẹni tó wẹ̀ òkú tagsilul mayyit la yanqudu al-wudu' kọ́ wa lọ lè gba àwọn alájẹ́ akẹ́tọ́ lọ́mọ́ sáà sí o máa gbé ẹbá wẹ́ o yẹn wá lálùwà lálọ́ wá wẹ̀ kú ọ̀bàlá láàrẹ̀ jẹ́ àwọn àtẹ́bá àlùwàlá yẹn ń bàjẹ́ àwọn Hanabila yìí nìkan wọ́n sọ Hanabila àwọn náà sọ fún wa àwọn nìkan náà ní ìlà fún bẹ́ẹ̀ náà yí apá jòhóòrò lérí ibẹ̀ pé ń tọ̀ wọ́n tún àlùwàlá ṣe gbogbo àwọn àfáà náà panu pọ̀ yí pé ní tagsilul mayyiti la yanqudu al-wudu' ẹlẹ́ẹ̀kẹ́ni nínú nǹkan tó pàtàkì ká mọ̀ ní kíkọ́ ba àlùwàlájẹ́ bàbá ọlọ́run tàbá dúpẹ́ fún yín wala la ilaha illallah wala ma sha Allahu la quwwata illa billahi al-aliyyil azim ọlọ́mọsàbá sẹ́yìn sọ lórí wala àmín bàbá àníta ìsá o wallahi bàbá alájẹ́ àgbà ni wọ́n kì í yàn àfáà mi fadilatu shaykh al-alim al-allama hujjatul islam gan kọ́ bàbá fakhru salaf as-salihin kiram àfáà mi Sheikh Muhammad Kamaluddin Safiyullahi Kamaluddin àfáà mi ni wọ́n kì í o wọ́n ní jazakumullahu khairan wọ́n sì kí inú àbá àgbà ojútáyé kí yí bàbá ojútáyé onídà àkọ́kọ́ tẹ́yìn ọkọ̀ wádọ́ wa irú ilé ìyẹ́rọ ọlọ́wọ́n bá kan ló dìde àwọn kan wọ́n kúra wọn jọ tọ́lọ́wọ́n bá kó ti ọlọ́wọ́n ní wàláì tàláì kétéké bẹ́ẹ̀ mọ́ ní àdákínlẹ̀ láti fi pawó wàláì tàláì àwọn kan wá ní àfá àwọn tẹ́ ń gbé wáyìí wọ́n lẹ́tọ̀ọ́ sí pé bàbá ṣe lè ṣe bákan káṣẹ àkáwà náà ta wúyẹ́wúyẹ́
wàláhì tàláhì ẹ̀rọ ọba kan ló wá gbélé lọ́wọ́ ní bàbá kí n fi sí àpò agbádá tẹ wọ̀ yìí kódà bí ọba kà kankan yóò ka owó masínì yóò sì ka owó yóò ka owó tíì kẹ ẹ mú lọ lé pé bàbá kẹ ẹ máa wá jẹ ní àgbà àmúbọ ẹforíjẹ ẹ bá wa gbà á bẹ́ẹ̀ ẹ àgbàlagbà ní lọ́dọ̀ yín lọ́hùn ẹ wà dá wákà fún mi nísìn ẹ wákà òní kí bàbá ẹ jẹ́ mi dákọ̀ ọlọ́run jáde yín pẹ́sà ẹ lọ́wọ́ bá náà lọ́mọ́sà bá ń dúpẹ́ fún wa kọ́lọ̀ mọ́sà bá san wọ́n lẹ́sàn lórí má ti kó jọ ọ̀nà wọn wá sí mítìn dáadáa ẹ rí i pé program yìí tó bá lọ lè gbọ́ 1-2 rẹ̀ episode 1-2-3 ẹlẹ́ẹ̀kẹrin ni ẹbẹ̀ kọ́ ni ẹlẹ́ẹ̀kẹrin ilé ìta gbé afárá wáyé ẹ rí i pé àpolówó pé bóyá bára kankan bẹ́ẹ̀ anídìí àánú anídìí ìrànlọ́wọ́ o nínú ìrànlọ́wọ́ tí mo nídìí lórí program yìí òun ni pé anídìí àwọn sísítẹ́ẹ̀mù tá a nídìí tá a máa lò anídìí àwọn kámẹ́rà microphone tó máa fi sọ àwọn anídìí ẹ̀mọ́ sọ́njẹ̀ ẹ̀jọ́ àwọn àfáàwọ̀ fi kọ́ wa ká máa wá tọrọ bára àwọn náà káwọ́ pé my Naija latest Islamic lectures ọlọ́run níjọ́ bàjẹ́ fún àwọn ẹgbẹ́ péjì kalẹ̀ péjì wọn là ń lò yìí àmọ́ ní ọ̀nà ó lálé gbé gbà tí program yóò tún fi dájú jù báyìí lọ wọ́n ní àáfàá anídìí engine anídìí microphone tá a máa fi sáyà kété pé tá a máa ń gbé lọ́wọ́ o anídìí kámẹ́rà anídìí system ó ní náà lọ́tọ̀ ìta gbé náà tó ràn án gan tí wọ́n lójú tí máa affect ojú yẹn yìí irú náà tá a gbé síwájú yìí máa ń dààmú ojú jẹ ẹni kò mọ kọ́ fi ilẹ̀ kan pé ṣé kò tàmí lójú yìí wọ́n láwọn náà kàn tí wọ́n ṣe fún un lọ́tọ̀ láwọn kan bẹ́ẹ̀ anídìínà lọ lórí ẹ̀ bàbá rí yàtọ̀ àti ọlọ́wọ́n ọba àkàbà ọ̀dọ̀ ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀ ọlọ́wọ́n sì jọ rọrùn àtẹ̀rẹ̀ ọlọ́wọ́n ọba náà àtẹnitọ́lọ́ ń bá tún lọ́ fẹ́ràn ọlọ́run lọ lérí ẹ̀ kò sí ọ̀nà àyè wà fún kó wá láti dá sí ọ̀rọ̀ ìsìláàmù bí wọn náà bá ṣe é táwọn èèyàn bá ń jàǹfààní ẹ̀ ládọ́mọ bá ọ àwọn kan náà wá jọ gbìnà eléyìí pọ̀ bí àwọn àtàfáàtà bá ti ń gbé wá o àmọ́ ìṣètò fún wa èyí tẹ́rí tí mo ṣe fún yìí ẹ kó bá ń ṣàdúrà fún àyẹ̀wò náà papọ̀ mọ́ máa Nàìjíríà tó ní péjì yìí ẹ bá ń ṣàdúrà fún wa. tọ́ tí gẹ́gẹ́ bí nǹkan tí ẹ bí lè ṣe àwọn àfáà wa àwọn tí ń ṣàdúrà fún wa ọ̀rọ̀ Ọlọ́run náà sì ni Ọlọ́run ti parí rẹ̀ pé èyí tí ń ṣe yìí mí ní ìkìláàsì ní ìyá ti kù Ọlọ́run fi ń sọ àṣírí àníyàn tẹ̀lé iṣẹ́ yìí wọ́n ni wà máa lè ahadin indahu ba'da al-isti'adha wal-basm min ni'matin tujza illa ibtigha'a wajhi rabbih bí yẹn bá ń ṣiṣẹ́ Ọlọ́run yìí kíyàn tí ó bá jẹ́ torí àníyàn tó Ọlọ́run tó ṣe kí bá wá mẹ́sàn-án wá díẹ̀ bí àpẹẹrẹ àwọn eléyìí ìṣẹ̀lẹ̀ àpẹẹrẹ bí Ọlọ́run yìí tẹ́wọ́ gba sẹ́kẹ̀ǹd ṣe àkìyàn àwa kí Naija latest Islamic lecture ajumadu jami Ọlọ́run masa jẹ́ kí alibarika ó kún tí àmín ya Rabb Ọlọ́run jẹ́ alibarika ó kún tí àmín ya Rabb àtẹ̀yìn àtàwa àtàwọn tí wọ́n ń náwó sí àti gbogbo àwọn tí wọ́n ń fi ìfẹ́ náfẹ́ tán tẹ̀lé wa bẹ́ẹ̀ni àfẹ́yìnlá ìwó bẹ́ẹ̀ni àti gbogbo àwọn tó máa share rẹ̀ káàkiri tí wọ́n fẹ́nu share rẹ̀ lómi ọmọ fọwọ́ share rẹ̀ gbogbo tí kálukú fi ń ná ní wàzílà lérí rẹ̀ Ọlọ́run bá wa rọ́pò àlùbáríkà àwọn afáwọn ni wọ́n sọ pé náwó máa ń ti ń wá náwó máa ń ti ń wá náwó kì máa yí sápá àlùbáríkà ló ń wá àlùbáríkà lè ń wá jíjìn jẹ́ àlùbáríkà ní àzíyádà tó fi ṣe ìkẹ́tọ́lọ́run bá ti fún èèyàn. ẹ gbé lára ní ilébílé lálẹ́ yìí bóyá èmi náà wà á rí bẹ́ẹ̀ tí bóyá èmi náà wà á rí dá ẹ dákẹ́ bá ń dáwọ́ kàwọ́ lẹ̀ kẹ́sì fọ́fọ́lọ́ bẹ́ẹ̀. náwó máa ń ti wá náwó máa ń ti wá náwó kì máa yí sápá àlùbáríkà ló ń wá. ẹgbẹ́ tó fà àlùbáríkà báyìí pàwọn àwọn onífà báwọn Ọlọ́run gọjọ àmì bàbá àmín ní àlùbáríkà náà ní àṣeyádà tó fi ṣe Ọlọ́run bá bóyá ní ìmọ̀ bẹ́ẹ̀ sí ní ìgbà àlùbáríkà náà ní kọ́ máa lékún níyàn bá ń rí lójoojúmọ́ inú yóò máa fún wàláhì àlùbáríkà ní Ọlọ́run bá jẹ́ àlùbáríkà náà ojú láéláé gẹ́gẹ́ náà ní gbogbo àwọn olólùfẹ́ pátápátá àti gbogbo ẹni tá a tún ní ọ̀ká sàdúrà fún tẹ́nu wọn ní kàdúrà fún wa la hawla wala quwwata illa billahi.
ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحانك اللهم وبحمدك آمين نشهد أن لا إله إلا أنت آمين. نستغفرك ونتوب إليك. tó ọlọ́mọdé bá dúpẹ́ fún bàbá wa èyí ni ètò wa ètò yín ní àgbọ́yé ẹ̀sìn Islam tá a máa gbọ́ ní gbogbo ọjọ́ jímọ̀ ní 8 to 9 Nàìjíríà time ọba afẹ́rẹ́ ti díẹ̀ ní máa ń kọjá àbí tí wọ́n kọjá àbí tí ń kọjá yìí ẹ̀yin tẹ́ rí wa pé wọlé lónìí ọlọ́mọdé bá dúpẹ́ fún yín ẹ̀yin tẹ́ rí wa pé wọlé ọlọ́mọdé bá dúpẹ́ fún yín náà ẹ̀ máa rí wa pé jọ́ mi ìbéèrè kan ti wá lẹ́ẹ̀kan ọlẹ́ni tó bá tẹ̀gbẹ́ mọ́lẹ̀ á máa gbọ́ ọjọ́ mẹ́jọ insha Allah á máa gbọ́ ìsìnkú ní dáhùn fún ọjọ́ mẹ́jọ insha Allah afọ àwọn ọlọ́mọsàbà dúpẹ́ fún yóò ọlọ́mọsàbà àṣẹyìn lẹ́sùn lórí o gbogbo ẹni tẹ́ ló ti ọlọ́run pẹ́ màá ọlọ́run lọ́wọ́ ọlọ́mọsàbà àyìn náà lọ́wọ́ má para lẹ́yìn yìí o wala la ilaha illallah wala ma sha Allahu la quwwata àwọn kan náà ọlọ́run lọ́wọ́ lára dátà tá à ń lò pẹtrol tá a fi ń taná ẹgbẹ́ jẹ́ńtọ̀ yẹn kú àwọn kan náà ọlọ́run nígbẹ́ ọlọ́mọsàbà àyìn lọ́wọ́ o àwa náà àdúrà tẹ́sí fún ọlọ́run jọ gbà bàbá tí ń lọ́wọ́ jọ gbà o ẹ̀yin tí ń jẹ́dùnú fún bàbá wa àgbà lójú táyé ńlé pẹ̀lú ògbó ọlọ́run wọlá agbára ọlọ́run wọlá àṣì ọlọ́run gbogbo tó bá jáde lára tí náà máa jẹ́ dùnú fún yín wala la ilaha illallah ọlọ́run ní yọ àlùbáríkà kó lọ́rọ̀ yín òní yọ ìyọnu rẹ̀ kó lọ́rọ̀ yín wala la hawla wala quwwata wala la hawla wala quwwata èyí tẹ́sí fún ayé ọlọ́run sì ní tẹ́wọ́gbà o wala la hawla wala quwwata rabbana zalamna anfusana wa in lam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin rabbana atina min ladunka rahmatan وأيه لنا من أمرنا رشدا فشافي اللهم اجعل البركة ربنا آتنا من لدنك رحمة وأيه لنا من أمرنا رشدا ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله السلام عليكم